mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. Àlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. Àlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ sọ̀rọ̀ kan fẹ́ni tó lè gbọ́. Àlọ́ kan fẹ́ni tó létí. ẹni wọ́n lé irú ẹ̀yọ síta. Èéfín ni o. Ọ̀yá pàlọ́ kan fẹ́ni tó létí. Àlọ́ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. Olórí òdòrí. Èéfín. Olórí òdòrí. Èéfín. Odòrí ata. Èéfín. Tí wọ́n gún lódó. Èéfín. Tí wọ́n lọ̀ lọ́lọ́. Kó má bàa ká ní lójú. Èéfín. Aláìmọ̀kan ẹ̀dá. Èéfín. Táwọn yẹn ò mọ̀ wípé. Èéfín. Kákàtà lódó. Èéfín. Kálọ̀ ata lọ́lọ́. Ìwà ata ò yí padà. Mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ sọ̀rọ̀ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. ẹni ẹja bá wá dé. Èéfín. làjà ń bá relé. Èéfín. ẹni ajá bá wá dé. Èéfín. làjà ń bá relé. Èéfín. bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀. ìwà onífẹ́ oníwà sílẹ̀. bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀. ìwà onífẹ́ oníwà sílẹ̀. bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. àlọ́ o Àlọ́. àlọ́ o Àlọ́. ló ń bọ́ bàjẹ́un. Àlọ́. bí kò ṣọwọ́. Àlọ́. ló ń bọ́ ọjọ́ o. Àlọ́. lójú ni ọba. Àlọ́. bí kò kọ́ba. Àlọ́. àlọ́ o Àlọ́. àlọ́ o. Àlọ́. agbéyàwó sílé. Àlọ́. ó jó lórí òrùlé. Àlọ́. ìnìyẹn o. Àlọ́. èéfín ni. Àlọ́. èéfín ni. Àlọ́. àlọ́ mi dorí òdòrí. Àlọ́. ó dorí èéfín. Àlọ́. arẹwà obìnrin. Àlọ́. lọ́jọ́ tó máa jó. Àlọ́. kò jó nínú ilé. Àlọ́. kò jó ní gbàgede. Àlọ́. èéfín dorí òrùlé o. Àlọ́. dorí òrùlé. Àlọ́. èéfín ti jó. Àlọ́. àlọ́ 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 ò fọlọ́gbọ́n. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ sọ̀rọ̀ kan fẹ́ni tó lè gbọ́. Pàlọ́ kan fẹ́ni tó létí. ẹni wọ́n lé irú ẹ̀yọ síta. Èéfín ni o. Ọ̀yá pàlọ́ kan fẹ́ni tó létí. pàlọ́ kan fẹ́ni tó létí. Pàlọ́ kan fẹ́ni tó létí. olórí òdòrí. Èéfín. olórí òdòrí. Èéfín. odòrí ata. Èéfín. tí wọ́n gún lódó. Èéfín. tí wọ́n lọ̀ lọ́lọ́. kó má bàa ká ní lójú. ẹgbẹ́ ọkọ mi. ó dá kílẹ̀ máa jẹ báyìí. jókòó. a ní kílẹ̀ máa jẹ ní kí n jókòó. a ní ohun tí mo bá wa ṣàtẹ̀jẹ́ kí n yanjú ẹ̀ náà tí bá yanjú ẹ̀ tán ẹ̀ gbogbo tó bá fún mi ni mo máa jẹ. kí ni nǹkan tẹ wá bá wa tó wá di pé ẹ lè jẹun ẹ lè mú kankan. ó ṣe é mo wo gbogbo inú ilé báyìí àdírẹ́sì tó kọ fún mi ní òkúkú rí mo wá lọ sọ́dọ̀ àǹtí mi ọ̀dọ̀ àǹtí mi mo ti wá lọ gba àdírẹ́sì ẹ̀ àbúrò ẹ̀yìn ni ó ti ṣetán níléèwé ló wá fẹ́ wá sáàfù bíbá mo wá wò wípé ṣé kí ṣe máa ní kó lọ gbòtẹ́ẹ̀ ni àbí kó máa wálé kan kiri. mo wá rántí pé ó yẹ kó lè wá gbé ọ̀dọ̀ ẹ̀ ìyẹn mo ṣe ní kí n wá sọ fún ẹ ìwọ gan fúnra rẹ̀ wá tún máa bá mi mójútó àbí. àǹtí mi ṣé ọ̀rọ̀ Ṣadé lẹ wá mú lelelele báyìí ẹ lè mú àdírẹ́sì lè Ṣadé lọ́wọ́ kẹ́ni kó máa bọ̀ lákùrẹ́ kó bẹ̀rẹ̀ sí máa wá àdírẹ́sì mi kiri ìgbà tí òun ṣọmọ kékeré. mo ní kí n mójú ajé pèlè sọ ni. ó dà kó burú o ṣe rí gbogbo eléyìí èmi nìkan ni mo wà ń bí báyìí ẹ mọ̀ pé Àbújá lọkọ mi ti ń ṣiṣẹ́ ń sìn èmi àtàwọn ọmọ mi nìkan dẹ̀lẹ́ wà ń lé so Ṣadé you are welcome. ilé ni ilé ẹ ibi tó bá wù ẹ́ ni kò wọ̀ ibi tó bá wù ẹ́ ni kò ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe sí ṣùgbọ́n báyìí. Thank you, auntie. Thank you. ẹ ṣé o àmọ́ jèrè yín lágbára Ọlọ́run o ṣé mo dúpẹ́. yes ma ẹ jẹ́ kí kú sáré ló bá yín ṣe oúnjẹ ńgbà yẹn kẹ́ wá jù. kó má wàá pẹ́ torí pé àpadà sékù gbogbo ẹrù ẹ̀ kò tí ì kẹrù kankan wá mọ́kàn ní káyì wá ná bóyá ó máa bọ́ sí àbí ò ní bọ́ sí ni. láago 4 kẹ́ tó sọ pé ẹ fẹ́ dé park
Ìgbà wo lẹ fẹ́ tó dé Èkó náà? Tó bá máa fi ká aago 8 sí aago 10 àti wọ̀lú Èkó ìgbà mélòó. Ẹ kúkú sùn tó bá dẹ̀ dàárọ̀ ọ̀la ẹ máa lọ sẹ́kọ̀ọ́ àbí báwo ni Ṣadé? Yes. Ó dà tó bá ti ní bẹ́ẹ̀ ni wò ó bó bá ti ń bọ̀ fúnra rẹ̀ ló máa forí ara ẹrù wá bó máa wọ ni bó máa fà ni èmi ò ní tẹ̀lé ẹ o. Ìgbà tí òun ṣọmọdé tí ó dídí sí síbàlẹ̀ ẹ̀ tẹ̀lé kiri ẹjẹ́ ló bá ń ṣe oúnjẹ oúnjẹ. Kí ni ìjókòó ẹ̀? Àbó ìjọba jọ̀wọ́ wọlé tẹ̀lé àǹtí ẹ̀kẹ́jọ lọ ṣe oúnjẹ nínú ilé ẹ̀ máa lọ oníbàjẹ́ màá kọ́ yẹn sí ẹ wàá rí Ọlọ́run lè dé òun àbàjẹ́ ó mọ máa dáná kó lè jókòó kalẹ̀ kó wá sí oúnjẹ fún ọ̀nà kù. mo fẹ́ bàlọ́kùn fẹ́ni tó létí. Balogun fẹ́ni tó létí. mo fẹ́ sọ̀rọ̀ kan fẹ́ni tó lè gbọ́. Balogun fẹ́ni tó létí. àwọn ènìyàn lé ìrú ẹ̀yọ síta. Eefin ni o. Bóyá Balogun fẹ́ni tó létí. Ẹ pẹ̀lẹ́ o ṣàlàáfíà lẹ wà o ẹ pẹ̀lẹ́. Àǹtí mi, ọ̀rẹ́ mi tí mo sọ fún yín yẹn ni pé mi ò like ibi tó ń gbé. So mo wá feel pé since tó yẹ pé mi nìkan ni mo wà ń bì kó wá máa scott pẹ̀lú mi for the meantime. Kò sí problem ilé ni ilé ẹ àmọ́ nǹkan kan ni pé mo ní fẹ́ situation tó pé wàá máa yájú lé káàkiri tó bá ti mú yẹn kúrò ńbẹ̀ tí kò dẹ̀ sí wàhálà tí ò bá mi fa wàhálà tí ò ṣe pé ò ṣe jọ̀gbọ̀n nínú ilé ó mọ̀ pé nǹkan kan tí mi ní fẹ́ kó ṣẹlẹ̀ ni pé kọ́kọ́ mi bínú sí mi torí married woman ni mí mi dẹ̀ ní fẹ́ nǹkan kan tó yẹ pé mo máa fi lọ gbọ́rọ̀ oríṣiríṣi káàkiri kó má di pé mo máa fàjà láàrin wa tó bá ti mọ̀ pé ó máa ṣe jẹ́jẹ́ kò sí problem. Alright, ẹ jẹ́ kí n mú ìwọlé. Ó dáa o kó lọ sí wọn lálẹ́ ìdílé ilé tó ti gbọ́. Ok ẹ ṣe gan-an tẹ̀lé. mo fẹ́ bàlọ́kùn fẹ́ni tó Ṣadé létí. wá. mo fẹ́ bàlọ́kùn fẹ́ni tó létí. Báwo ni arákùnrin ṣe jẹ́ sí Ajúnsàn, mo sọ pé ọ̀rẹ́ ènìyàn yìí. Aunty please arákùnrin jọ̀ọ́ wá má bínú. bàlọ́kùn fẹ́ni tó létí. Ṣé obìnrin lè mú kí ẹ pa ẹ̀? Ṣé o pé nígbà mi tí èèyàn bá ti rí obìnrin àtọkùnrin pọ̀ èèyàn gbọ́dọ̀ mọ kókó bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé kókó lẹ̀. Ṣé ó ní ọ̀rẹ́ ni ṣé o ṣọ̀pì ọ̀rẹ́ ni àbí? Ọ̀rẹ́ wa sọ náà bẹ́ẹ̀ àjọ pàdé ní ìlú ìnáwó ní inú àṣà àgúnbí yìí. Èdè wọn ni wọ́n ń lú fluent lẹ́nu ẹ̀ báyìí. Ó kọ́kọ́ rí kí bóyá Ghanaian ni ẹ ni o. Ara ọmọ ìdílé mi náà. Bọ́dẹ̀ ìjọba Ghana àti tó tún bẹ̀rẹ̀ pé bàlọ́kùn fẹ́ni tó létí. Ó dá iṣẹ́ tí mi náà wá sí sọ̀rọ̀ kan fẹ́ni tó létí. Balogun fẹ́ni tó létí. ẹni ajá bá wá dé Eefin ajá ń bá relé. ẹni ajá bá wá dé Eefin ajá ń bá relé. bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀ ìwà onífẹ́ oníwà sílẹ̀. bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀ ìwà oníwà sílẹ̀. bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀. mo fẹ́ bàlọ́kùn fẹ́ni tó létí. Báwo ni ìdí ẹ̀? Ọ̀rẹ́ ẹ̀ ń kọ́. Ẹ ṣáà mọ̀ pé ìrìn èmi àti ẹ̀kọ́ ń jọra wọn. Ó mọ̀ fẹ́ lọ rí àwọn cosmate wa kan tipẹ́tipẹ́ báyìí ṣá. Bẹ́ẹ̀ ni ti Ṣadé rí. Kí n tiẹ̀ tó gbàgbé, o ní lẹ́tà kan téèyàn kan mú wálé pé kí n fún ẹ. Ọ̀rẹ́ ẹ̀ kan ló mú wọ́n ní kí n fún ẹ. Títí. Mo bọ̀ ẹ jẹ́ kí n sáré lọ nǹkan tó wà lórí. Kí ni nǹkan náà gan-an? Àǹtí tí ṣe lẹ́tà tó wà lọ́wọ́ mi. Ọkọ àfẹ́sọ́nà mi ló kàn sí mi. Ẹ jẹ́ kí n sáré nǹkan tó wà lórí. Ó kọjú sí ẹnìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn, ẹnìkan ń jó ìfẹ́, àwọn ń jòrò, ìfẹ́ kò tí ládùn tó, ìfẹ́ kòrò. bí ìlú kankan lórí ó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn ẹnìkan ń mú mi ìfẹ́ àwọn kan ń gbòǹgbẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́fẹ́ mi o
Baby, ó ti tó now. Ó ti tó now. It's okay, please. Stop it! Oh! Kí ló ṣe? Ṣadé ni tóun àti Kẹ́mi ìjọ wà ní Àkúrẹ́. Ọ̀rọ̀ ló wá mú wá bá mi ń sìn pé ara Kẹ́mi ò yá pé serious gan pé hospital ló wà. Wípé ó gba lẹ́tà boyfriend ẹ̀ kan tó ń pè lọ́kọ ẹ̀ fólì. Wọ́n ní lẹ́tà yìí ṣáà ló kàṣà tí ò fi lè sọ̀rọ̀ mọ́ báyìí. Àbí ẹ̀rìn mi báyìí kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí báyìí? Irú wàhálà wo lórí? Kò tí ì yé mi o, ó sún mi o. Okay, sínú ká mọ the next step tá a máa ṣe tó bá dé. All right, sir. Take care. Ìlú gangan lórí ó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn ẹnìkan ń joyè ìfẹ́ àwọn kan ń jọ̀rọ̀ Dókítà ní kẹrẹ́ àwọn lọ́fíìsì. Ń bọ̀. Mo ní kí ẹ wá rí mi torí àtìgbà tí wọ́n ti gbé arábìnrin wá síbi mi ò rọ́kùnrin kan tí mo lè bá sọ̀rọ̀ ẹni mi dùn pé ẹ̀yin wá ṣẹ́rí nǹkan tí ó ń ṣe arábìnrin tí ó wà lọ́dọ̀ wa yẹn nǹkan tó ń ṣe òun gangan kì í ṣe nǹkan tí àwọn máa lò ó fún tí a bá tètè wá rẹ́mẹ́dì sí ọ̀rọ̀ wọn ó lè lead sí pé kí èèyàn wà ní àrùn ọpọlọ bí èmi ṣe gbọ́ kí wọ́n tó di pé wọ́n dẹni tó wà lórí bẹ́ẹ̀dì mẹ́ẹ̀ ó ní nǹkan tí wọ́n gbọ́ àbí tí wọ́n rí àbí wọ́n kà ń ló fa nǹkan tó ṣẹlẹ̀ sí mo ṣe wà ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ ọkàn mi lè ẹ ṣe máa láti padà lọ síkò torí arákùnrin tí ó fa bí wọ́n ṣe débi according to àwọn ọ̀rọ̀ kan sọ fún mi màtọ́ gbé wọn débi ẹ máa wọ́n lọ síkò ó dá mi lójú wípé tí àwọn méjì bá fojú kanra rẹ́mẹ́dì àwa ní kéèsì arábìnrin. Dókítà ẹ jọ ṣé fúlì yẹn ní oògùn kan tó máa lò fún kálẹ̀ tó lè wà òkè? no ìṣe bẹ́ẹ̀ àmọ́ kíní kan wà láàrin wọn bíi bond bíi kíní kan so wọ́n pọ̀ kì í ṣe bí oògùn or bíi pé bí àwọn búra or something no kò wà diabolical in any way àmọ́ nǹkan tó so wọ́n pọ̀ yẹn ó jẹ́ kí ó dàbẹ̀ ni wípé tí ẹni yóò bá sí ẹni yóò pé ohun tí ó wà sínsìn omi ò ṣe jẹ́ kóun pé ló ṣe ṣe bẹ́ẹ̀. ṣé gan dókítà ọlọ́run máa wà pẹ̀lú. thank you ẹ ṣe lọ. mo ti ẹ̀ wo bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ fẹ́ ra mọ́ àwọn mẹ́ni tó fẹ́ ni ẹni ìfẹ́ gbà bí ọtí ni kò ṣọ́ra ṣe ẹni ayọ̀ ìfẹ́ gbà kò jọ wà ó torí bí ìlú gangan lórí ọkọ̀ ọdún sí ẹnìkan ẹni lọ́kọ̀ sẹ́lòmíràn ẹnìkan ń joyè ìfẹ́ àwọn kan ń jòròrò ìfẹ́ bó ti ládùn tó ìfẹ́ onífẹ́ fẹ́ bùrọ̀dá fẹ́ mi kí n fẹ́ ọ onífẹ́ fẹ́ sísà fẹ́ mi kí n fẹ́ ọ omi làwa ènìyàn ọjọ́ kan la ó ṣàn kan ra ẹni rè gbé àtàní rè gbé lórí ilẹ̀ náà la ó sì gbàgbé lórúkọ kojú èmi là ó rò lẹ́jọ́. èyí ni Fọlọ́nṣọ́ nǹkan yóò ní bàjẹ́ o mo rò pé mọ́kẹ́ mi mo mọ.
ṣẹlẹ̀ wá rí láti bí oṣù bíi mélòó kan sìn lákùrẹ́ lára Kẹ́mi ò ti yá tó dẹ̀ serious gan but gbogbo ìgbà tá a bá dé hospital orin tó máa ń kọ jáde lẹ́nu ojú Fọlọ́runṣọ́ ẹ jẹ́ kí n rí Fọlọ́runṣọ́ mo fẹ́ rí Fọlọ́runṣọ́ but at the end of the day doctor láti pè mí sọ fún mi wípé gbogbo nǹkan tó orúkọ tó ń pè jáde lẹ́nu yẹn tí ò bá rí ẹni yẹn kò sí oògùn kan náà táwọn lè lò fún láyè tó máa bá lára mu àfi kó rí ẹni tó ń dárúkọ yẹn àti wá délé látàkùrẹ́ ní ìjẹta ni mo gbọ́rọ̀ náà kalẹ̀ nínú ilé ní Yétúndé wá sọ fún mi wípé òun mọ ẹni tó ń jẹ́ Fọlọ́runṣọ́ náà máa ní kó máa gbé mi bọ̀ lọ́dọ̀ ẹ̀ ládébí nǹkan tí mo ṣàfẹ́ lọ́dọ̀ ẹ̀ bàbá ọkọ mi torí Ọlọ́run mo fi ìkúnlẹ̀ àbíyamọ mo fi bẹ̀ẹ́ ní wípé kó kàn tẹ̀lé mi dé Àkúrẹ́ ń bẹ̀ kí Kẹ́mi dẹ̀ fojú rí ẹ kára ẹ̀ dẹ̀ yá lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan tí mo tọrọ lọ́wọ́ ẹ̀ nìyẹn nítorí nǹkan táwọn dókítà sọ ni pé tí ò bá rí ẹni tó ń dárúkọ yẹn kíní yẹn lè yí sí àrùn ọpọlọ o torí Ọlọ́run ni mo fi bẹ̀ẹ́. Ṣẹ̀rí nǹkan tẹ wá fún máa lè jí mo ń jáde lọ sí ibi iṣẹ́ fún mi wípé iṣẹ́ mi àyígbà mi ní àǹkà wọ́n ṣe pè mí mọ́ láti fi ṣe ń sìn ní kí n jáde lọ. mo sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ kó tẹ̀lé mi máa lọ báyìí ìbàjẹ́ ọ̀la àbọ̀dúnla. àwọn ẹbí mi gan tó wà lágbègbè mi gan ẹgbẹ́ ọ̀la yẹn ra ọdún kan lè má yẹra láti fún wa gbéra àwọn alákùrẹ́ ya iṣẹ́ mi ò kàn ìgbà mi. ẹ̀ńtọ́ náà ló máa yí sí àrùn ọpọlọ. torí pé ọba lè sùn kò ṣe máa ń sìk. mo jáde wọn ni mo ní. ká máa lọ wà. àmì fẹ́ jáde ká. bẹ́ẹ̀ náà ni wọ́n. sábà lọ́kàn fẹ́ ni tó lé. máa lọ́kàn fẹ́ ni tó létí. fẹ́ sọ̀rọ̀ kan fẹ́ ni tó létí. máa lọ́kàn fẹ́ ni tó létí. ẹ̀jẹ̀ kí wọ́n wá dé. Èéfín làjà ń bá relé. ẹ̀yìn àjà bá wá dé. làjà ń bá relé. bàtà onífẹ̀lẹ̀ ti sílẹ̀. ètò fàyè yẹn lọ kí lè bá bọ̀ bẹ̀. pásítọ̀ ẹ wo nǹkan tí mo bá bọ̀ lẹ́kọ̀ọ́ ò dáa o ṣe bìlíf bí mo ṣe délé bọ̀bọ̀ ilé èkó tí mo rí bọ̀bọ̀ ìsojú báyìí níṣẹ́ ló sọ fún mi wípé òun ò tí ẹ̀ mú àbúrò mi rí rárá nígbà tó tún máa ṣe pábárí ẹ̀ ṣe ló lè kó jẹ́ pé ó lè ní àti ọmọ mi dànù jáde nínú ilé ẹ̀ báyìí ewu pásítọ̀ ìjọ torí Ọlọ́run tí ẹ̀ bá nílé ìdáwọ́ lé àìsàn yìí níbí báyìí ẹ jẹ́ kí n máa gbé àbúrò mi lọ sí Èkó àbúrò mi ò gbọ́dọ̀ kú o. ayọ̀ níbẹ̀ bí Ọlọ́run ayọ̀ kéde lè Jésù o. Oya rẹ́ni ayọ̀ fẹ́lẹ́sì ọmọ kan ṣe kọ́ ni ẹ̀yin ogun kan ò lè lé kọ́ lọ́rùn ọ̀bẹ rògbò kọ́ gbà bọ̀dé gígé la ògbé ogun kan ò lè bájẹ́ ọlọ́wọ́ bájẹ́ lẹ́sù olúwa wa ogun olúdù láyé ogun Jẹ́ríkò ni ó yẹs nígbà náà dojú dàkọ́ ogun Jẹ́ríkò ti pẹ̀tẹ́lẹ̀ ó yẹs kí ló wọ́n di Jẹ́ríkò di Jẹ́ríkò hallelujah ló wọ́n di Jẹ́ríkò hallelujah ló wọ́n di Jẹ́ríkò. ṣé o rí kí ọ̀nà bá gbàdúrà ọmọ àdúrà rẹ̀ nígbà. àmì jẹ́ ìrírí ọmọdé àmì ṣé àmì kábàdúrà bá gbàdúrà títí kábàdúrà rẹ̀ bá gbà ọlọ́run disgrace rẹ̀ ni. bẹ́ẹ̀ ni yẹ́n ti disgrace mi. àmì. bàbá yẹn káàbọ̀ kémi mà ló sọ wá dèrò chọ́ọ̀chì báyìí sí yìí o. mo dé láti Àbújá ń sìn ní Ṣadé sọ fún mi pé ẹ wà ní church má bínú o ọkọ rírè. bẹ́ẹ̀ni sá. ẹ jọ̀ọ́ pásítọ̀ Ọlọ́run má jẹ́ àjẹbí lórí ọmọ àmì Jésù ẹ jọ̀ọ́ ẹ bá wa gbàdúrà fún dáadáa kí ara ẹ kó lè le ẹ jọ̀ọ́. Jésù àgbàdúrà ni. àmín. àdúrà ò ní ṣe títí. àmín. ṣé èmi gbàgbọ́ pé ọmọdé ara rẹ̀ ayá mo ní òkú àǹtí ṣé èmi gbàgbọ́ ara rẹ̀ ni ayá. I believe. ṣé ní ká bá gbógun ti Èṣù ká bá gbàdúrà gidi àdúrà kíkọ́ lórí ọmọdé ara rẹ̀ ayá oh yes á ní jẹ̀bi ní orúkọ Jésù àmín. ó bàbá mi o ìwọ ló ṣe tàná ìwọ ló ṣe tòní o ọmọ ṣe ń ìgbàkúgbà ọmọ ṣe ń ọjọ́ gbogbo. ní orúkọ Jésù àmín olùwàgbà àdúrà àmín mẹ́ta jẹ̀bi àmín ọjọ́ Daniel ní ìwò kìnnì lẹ́gbẹ̀ẹ́ Sédrákì Médrákì àti Abẹ́dínígò nínú ní ìléru oh yes
ọjọ́ sínú iná ọtún mi jẹ́ ọmọ ẹ̀yà mi orí alẹ́ bí ìyànà mẹ́kọ̀ọ́ olúwa jẹ́wọ́ ya orí ìyàgbọ́ orí lórí ọmọdé ọmọdé àjẹbí o àmì o kálàbíà bá gbàdúrà títí kọ́nà bá hánsà rẹ̀ ó disgrace rẹ̀ ní disgrace rẹ̀ kábàárọ̀ ní lọ takas tó gbókò sí kọ̀kọ̀ èsì o olúwa táwa rẹ̀ tó dúró sí kọ̀rọ̀ èsì o ọmọ sí o ọ̀nà ọ̀run ọ̀nà ọ̀run máa jó wọn ọ̀nà ọ̀run máa jó wọn ọ̀nà ọ̀run máa jó wọn ọ̀nà ọ̀run máa jó wọn. ọmọdé rẹ̀ disappointment lórí lọ́dọ̀ ọkùnrin o mo lè ní ìgbàgbọ́ pé irú disappointment lọ́dọ̀ wọn lọ́wọ́ ọkùnrin bá disappoint ẹ̀ kí wọn náà bá ti disappoint rẹ̀ lọ rẹ̀ simple lọ́dọ̀ rẹ̀ simple lọ́dọ̀ rẹ̀ simple gbọ́ aláṣẹ ọ̀run ṣàmúdàdúrà Bàlọ́kọ̀ fẹ́ni tó létí. Bàlọ́kọ̀ fẹ́ni tó létí. Bàlọ́kọ̀ fẹ́ni tó létí. Bàlọ́kọ̀ fẹ́ni tó létí. Àlọ́ o. Àlọ́ o. ṣe mọ̀ pé láti ìjẹta tí mo ti dé sí Àkúrẹ́ ń bí báyìí tí mo ti wà lọ́dọ̀ Kẹ́mi ó ní ohun tí mò ń bá fa o. Kẹ́mi ò tiẹ̀ ronú pé owó ni mo fi wọ mọ́tò wá láti Èkó wá s'Àkúrẹ́ káti wá yọtọ̀ owó kúrò kò gbogbo risk tó wà nínú Èkó s'Àkúrẹ́ láti ìgbà tára òtí láti mo ti ń wá. Ẹ bá mi bẹ̀ Kẹ́mi lóòótọ́ mo mọ̀ pé kó 2 months fún kó ṣe tán fún sáfíìsì ẹ̀ àmọ́ 2 months tó kù ó lè lọ parí ẹ̀ lẹ́kọ̀ọ́ kájíjọ́ máa lọ sẹ́kọ̀ọ́ tó bá dẹ̀ ti wà òkè tó bá ṣe tán lọ́hùn tó bá ṣe tán lẹ́kọ̀ọ́ á dẹ̀ wáṣẹ́ síbẹ̀ á máa ṣiṣẹ́ lọ́hùn màá máa rí màá máa bójú tó gbogbo ní ìwọ́lẹ̀ tó wá kó rẹ̀ sí l'Àkúrẹ́ kò ní ṣẹlẹ̀ ní ìlẹ́lẹ̀ ní àfọ́nà àfòun náà ẹ bá mi bẹ́ẹ̀. ń gbọ́ Kẹ́mi kí ló dé tó fẹ́ tẹ̀lé àti padà lọ sẹ́kọ̀ọ́ ó ní pé máa ṣe redeployment fún ẹ dé padà lọ sẹ́kọ̀ọ́ kó lọ ṣe nǹkan tó bá fẹ́ kó ṣe. àǹtí Títí èmi ò lọ sí Èkó mi ò lọ sí Èkó kí ni mo fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ àwọn náà mọ nǹkan tí mo bá kúrò lẹ́kọ̀ọ́ náà kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ àti pé láti ìgbà tí mo ti wà ní church làwọn olórí church ti máa ń gbàdúrà fún mi tó dẹ̀ máa ń sọ fún mi pé gbogbo nǹkan tí mo fẹ́ máa lé kiri ló wà nílùú Àkúrẹ́ tí mo wà yìí ó dẹ̀ dá mi lójú pé gbogbo nǹkan tí mò ń wá á tẹ̀ mí lọ́wọ́ àwọn náà dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ fólíò àbí kí ló lóun jẹ́ ló mọ nǹkan tó kàn sínú ayé mi mi ò dẹ̀ fẹ́ máa gbọ́ orúkọ yẹn mọ́ mo dẹ̀ mọ̀ pé tí má padà sí ìlú Èkó ó ṣeé ṣe ká fojú kanra wa. Hey, chill out ìyẹn ń ṣe point man kí ọkùnrin kan jí òtẹ ìyẹn ń ṣe point kí ló fẹ́ máa ṣe l'Àkúrẹ́ tí job opportunity pọ̀ gan lẹ́kọ̀ọ́. bí gbogbo ẹni ẹsẹ̀ ń járe ṣé àwọn àtàwà l'Àkúrẹ́ náà ṣáàṣoríire ni àtàwọn tó wà lẹ́kọ̀ọ́ àtàwọn tó wà l'Àkúrẹ́ gbogbo alájọ ń ṣoríire pọ̀ kò dẹ̀ síbi téèyàn wà tọ́lọ́run ò sí mẹ́ so ibi tó bá wọn ni kò jẹ́ kó dúró sí. aunty mi this is boring ẹ̀yin ti dàgbà man. mo ti dàgbà ọmọ kékeré gbọ́ pẹ́gbẹ́làgbà nìkan ló ń gbé l'Àkúrẹ́ àyìnbó àwọn ọmọdé tó àmì àwọn tó ń ṣoríire tó jẹ́ bank managers tó ní mọ́tò gidi lọ́wọ́ tó ń travel tó ń ṣe nǹkan gidi òun ibi tọ́lọ̀ bá ti dáyọ̀ sí ibi tó rí bá dání sílẹ̀ yẹn ń gbé ní ayé yìí ni àdúrà ni pé gbogbo ibi tá a bá wà ká ṣoríire ń bẹ̀ ni. èmi ò ṣáà lọ sẹ́kọ̀ọ́ àfi tó bá jẹ́ pé ó ń rìn yín bí mo ṣe ń gbélé yín ó ti ń ní yín lára bí a kẹ́ sọ fún mi bọ̀ for me mi ò kúrò nílùú Àkúrẹ́ ẹjọ́. má sọ yẹn sórí òòṣẹ́ mi o àtọ́jọ́ tó ti dé bíbà yìí òòyọ mi lẹ́nu rí ó máa ń lọ ń lo ẹni ó dẹ̀ ń ṣọmọ tó ń fa wàhálà gbogbo ilé ló tóbi tó mi ì lè dá sun gbogbo yàrá tó wà níbàyìí so ilé ẹ̀ ṣọwárí ti fólì àbí kí lorúkọ ẹ̀yẹn tó disappoint ẹ̀ ṣàgbà pé bọ́ọ̀lù ọ̀hún ṣe fẹ́ nìyẹn bí ọlọ́run ò kọ́ yín pọ̀ ni tó bá dípò ẹ lọ fẹ́ra yín tán sìn tí ọ̀tá kan ní yín kú ńkọ́ kí ló fẹ́ bọ́ọ̀lù ọ̀hún ṣe àmọ́ mi ẹ̀ wà ẹ̀mí tiẹ̀ náà wà rárá jókòó sáàkú ẹ̀ níbàyìí kó máa ṣe nǹkan tó lọ́n fẹ́ kó ṣe tó bá yá ọlọ́run àfẹ́ ní ọkọ tiẹ̀ gangan egungun ẹgbẹ́ ọlọ́run máa fẹ́ lágbára ọlọ́run ṣó ti gbọ́ àtàkùrẹ́ àtẹ̀kù kò síbi téèyàn ti lè ṣoríire. ẹ jẹ́ kó dúró síbi tó bá fẹ́ dúró sí àǹtí. mo ti gbọ́ in fact mo gba gbogbo nǹkan tẹ́ ẹ sọ. kì í ṣe pé mi náà wúkú sọ pé dandan kó wá sẹ́kọ̀ọ́ àmọ́ nǹkan tó ń ṣe mí ni pé òun nìkan ni mo ní lẹ́yìn òun báyọ̀ ọlọ́run kan ló tún kù àní ìyá máa ní bàbá mọ́ ṣó ti yé dé tó bá wà lọ́dọ̀ mi báyẹn tí mo bá ń rí all the time inú ẹni àti ẹ̀ máa mọ nǹkan tó fẹ́ máa mọ nǹkan tí ò fẹ́ dé gbogbo iṣẹ́ ọjọ́ ayé mi ìtorí títí ẹ̀ náà nìyẹn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn tó bá dé l'Àkúrẹ́ lóun náà máa dúró sí ṣá gbogbo ibi tó bá téèyàn bá ti wà kọ́lọ̀ ṣàfàlùbáríkà sí ṣẹ́ yẹn. o ṣe ọkọ mi ọlọ́run ṣe my sister ẹ ṣe gan-an ẹ ṣe.
lọ́kàn fẹ́ni tó létí. máa lọ́kàn fẹ́ni tó létí. ẹni ajá bá wá dé. èéfín làjà ń bá relé. ẹni ajá bá wá dé. làjà ń bá relé. bàtà onífẹ́ lẹ́sìn sílẹ̀. ìwà onífẹ́ oníwà sílẹ̀. pẹ̀lẹ́ ọkọ mi Yes ma. ṣé dáadáa ni A dúpẹ́ o. àwọn ọmọ ẹ̀ ń kọ́ Àlàáfíà ló wà. ọkọ ẹ̀ náà ń kọ́. Àlàáfíà lòun náà wà, mo tẹ̀sẹ̀ dé látọ̀dọ̀ ẹ̀gbọ́n l'Àbújá ni. Bí ṣe dé ni mo ní pé kí n wá yọjú sí yín bí báyìí. ó tiẹ̀ rí ó gbìyànjú ẹyán mọ̀ sí àfikọ́ lọ́n ṣàánú wa pẹ̀lú yín ni tí ẹ̀ bọ́ pé ẹ sọ̀rọ̀ gan kóhun gangan jẹ́ kí iṣẹ́ gbé òun padà sákùrẹ́ lọ́dọ̀ ẹ̀ ewu ni kí ọkọ máa gbé Àbújá kíyàwó máa gbé Àkúrẹ́ kí lẹ ṣe fẹ́ kí lẹ ṣe nígbà táwa wà léwe irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí wa torí ara wa yìí ò lè gbà ó ga o. Àǹtí mi, ẹ mọ̀ pé kò easy bẹ́ẹ̀. Iṣẹ́ ìjọba lè wá ń sọ báyẹn. Ẹ mọ̀ pé tó bá ti gbéyàn kan lọ báyà títú ìgbẹ́ padà, ó máa ń difficult díẹ̀. Kò sí nǹkan tá a máa ṣe sí. Ó dà kò burú Olúwa máa wà pẹ̀lú yín. Ṣẹ̀dẹ̀ ń gbúrò Ṣadé ṣá. Mo ń gbúrò ẹ o àwọn ará Ghana à ń gbúrò ẹ lọ́dọ̀ àbúrò bàbá ẹ̀ tó wa ṣùgbọ́n òun gangan sọ fún mi wípé títí oṣù tó ń bọ̀ àbí ẹ́ndì òun máa wálé. Ṣé o ti ríṣẹ́ síbẹ̀ ni? irọ́ kò lóun ríṣẹ́ torí òun náà tẹ̀ sọ pé ká sọ pé òun ríṣẹ́ ni òun àjókòó sọ́hun yẹn ṣùgbọ́n nígbà tí òrìṣẹ́ náà ló fi sọ pé òun á máa bọ̀ nílé títí ẹ́ndì àbóṣù tó ń bọ̀. Àǹtí mi, ẹ jẹ́ kí Ṣadé máa bọ̀ nílé o. Ṣé rí ọ̀rẹ́ Kẹ́mi tó wà lọ́dọ̀ mi l'Ákúrẹ́, ó ti ríṣẹ́ o. Kódà iṣẹ́ gidi lórí sí bank. Bí jẹ́ ṣé wo yẹn mú rí òun àtọmọkùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìtọ́jọ́ ń tẹ̀lé ra wọn tó lè sọ pé àwọn fẹ́ fẹ́ ra wọn. Èjì ó wá sílé o. Káàdì agídí làwọn òbí ọmọ yẹn ti fi wá mú lọ́jọ́ kìíní àná tó ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́. Ó ṣeé ṣe kó má ti rí nǹkan tó fẹ́ dé níyì. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀mí Ọlọ́run bọ́ ọmọ yẹn gbé ni. Ẹ jẹ́ kó máa bọ̀ nílé wa àǹtí mi. Ìwọ ló ní èmi náà mo ní àdìjọ ní ni tóun náà bá dẹ̀ tún pè máa jẹ́ kó yẹ pé oní kó máa bọ̀ bó ṣàkóyẹ ká wá ṣe fún lókun. Jẹ́ owó oúnjẹ tí mo gbé kan ní. Ẹ jẹ́ kí èmi náà wọ́n wọ́n Àlọ́ mi dorí òdòrí, ó dorí èéfín. ẹ jẹ́ àtẹ̀lébà fàdúrà ní orúkọ Jésù ní orúkọ ẹ̀jẹ̀ Jésù bàbá rẹ̀ àtọlọ́run rẹ̀ adọ́gba aláyọ̀ àyìn lógo ìlàgbọ̀pẹ̀ rẹ̀ ìlàgbà ẹ̀yìn rẹ̀ atọ́rọ̀ abẹ̀bẹ̀ lórí ìránṣẹ́ wa yìí Olúwa ìlàgbà ọpẹ́ ẹ wá gba ọyìn gba aláṣẹ ọ̀run Jésù Olúwa wa. ẹ jẹ́ ká kí hallelujah. ẹkún rìn ṣé ìrìn àǹtí adúpẹ́ lọ Ọlọ́run pé Ọlọ́run gbàdúrà rẹ̀ lórí ọ̀rọ̀ Kẹ́mi níbi àwọn gbé Kẹ́mi dé odògùn ọdọọdẹ àwa wọlé àdúrà abẹ̀rẹ̀ àdúrà abẹ̀rẹ̀ àdúrà abẹ̀rẹ̀ àdúrà ṣùgbọ́n nígbà ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yá ṣe rí Kẹ́mi rí ọmọ ta o wọn bí lórí ọ̀dà òun náà jẹ́ pé ọmọ dáadáa lòun àti dúpẹ́ pé Ọlọ́run ti gbàkóso. ṣé rí nígbà ara rẹ̀ láyá tán mo observe pé nǹkan kan ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àgbàlagbà yìí ọmọdé méjì bá mi gégi lúgbó àgbàlagbà lọ́mọ bí wá wó sí ọ̀farabalẹ̀ ṣùgbọ́n ká bá parí ìsìn níjọ́ Sunday yọ yẹ kí Kẹ́mi arẹlé èdè ìrẹ̀lẹ̀ Adódekúnlé kọ́mísẹ̀lẹ̀ olójúlé alájọlẹ́gbà ayé òun bàjẹ́ ilẹ̀kùnlé kárí ọ kí wọ́n lè ṣẹlẹ̀ láàrin ìwà àti Kẹ́mi ẹ pòrọ ọ̀nà tán torí ẹ sọ̀rọ̀ ẹ pòrọ. ìyàwó mi fẹ́ra yẹn a lè fi gbogbo síwájú Ọlọ́run náà tó gbàkóso Ọlọ́run yóò náà wà níbẹ̀ kájà sí kí hallelujah. hallelujah. ẹ rà mẹ́sẹ̀ bọ́sẹ̀ yìí. mímì kó dáadáa ní bá ti yá. nlé mọ́ bò ní o kí mo yára sí lọ́sẹ̀ ń bọ̀. alàgbà sọ pé tó bá di next week wípé kí n wá ààyè sílẹ̀ so that a lè wá sí ọ̀dọ̀ yín láti wá mọ̀ yìí torí ẹ mọ̀ pé orò lànà a lè fara wa hàn pé àwa ni à ń fẹ́ Kẹ́mi o. àwa là ń fẹ́ Kẹ́mi àbí ìwọ ló ń fẹ́ Kẹ́mi. àìsí o tí eri gbogbo bá ṣe wí ìsáàgbà pé èmi ni mo sẹ̀ yìí. pásítọ̀ ẹ ṣé mo dúpẹ́ ṣé ẹ rí ìjókòó tá a jókòó ń bí báyìí olóyìnbó máa pè ní formality akànṣe jókòó títí wa ni o èmi nìkan mo wà láàrin ìbàyẹn sí tí mo mọ irú nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Kẹ́mi àti evangelist Kúnlé but ṣé ẹ rí nǹkan tá a wá ń jókòó ṣe ń báyìí mo sì máa mú ọ̀rọ̀ yẹn lọ sí Èkó nítorí bẹ́ẹ̀ ṣe ń wo àwa méjèèjì lóòótọ́ àní ìyá àní bàbá o ṣùgbọ́n alẹ́bí ìyá adẹ̀lẹ́bí bàbá
tó ti bá wá dé Èkó màá wá tébù ọ̀rọ̀ yìí níwájú wọn gbogbo nǹkan tó bá wá sọ ṣé mọ̀ pé tí má ti lọ sọ fún wọn báyìí rìn kù ẹ̀kan sí Èkó nìyẹn so that tí má ti sọ fún wọn àwọn náà máa wá mú date tí ó wù wọ́n lọ́kàn wọn tó fẹ́ kẹ́ wá rí mọ àwọn lẹ́kọ̀ọ́ ìgbẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ máa wá sí Èkó ẹ wá ẹ̀ṣẹ̀ wá tọrọ ẹ̀ ní iṣu lọ́kà tó ti yẹ yín bẹ́ẹ̀ Ọlọ́run wá fi àṣẹ ìgbéyàwó sáàárín àwọn méjèèjì tó ti yẹ yín tí ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn. ìdí àgbàdúrà Jésù ló wá wá. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. pàlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. nítorí ọ̀rọ̀ Ṣadé ni mo ṣe pé ọ̀rọ̀ tí èmi àti Ṣadé sọ kẹ́yìn ní alẹ́ àná ni wípé òun máa dé sèkó lọ́la mo dẹ̀ mọ̀ pé a ti pè wọ́n náà àti sọ bẹ́ẹ̀ fún ẹ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mi ì fẹ́ kó rí mi bí ẹni tí ò ní làákàyè àbí báwo nìyá yìí ṣe ń ronú bí àwa àgbà sí ṣe máa ń ronú bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ọmọ sí ṣe máa ń ronú mo fẹ́ bi ẹ́ ìwọ àti Ṣadé ṣé fífẹ́ lẹ fẹ́ fẹ́ra yín ni àbí báwo ni ohun tó mú mi béèrè ìbéèrè yìí tèmi yé mi torí Ṣadé tó ń wò yìí kì í ṣe ọmọdé mọ́ ìwọ náà dẹ̀ kì í ṣe ọmọdé ẹ̀yin méjèèjì ti dàgbà tí ì bá ṣe wípé ọ̀rọ̀ ìwé tó jẹ́ pé òde ìsìn ojú ti là òbí ti rẹ́dì láti ran ọmọ ẹ̀ níwèé débi tó láàmì laka ni àwọn tí òun àti Ṣadé jọ jẹ́gbẹ́ tó jẹ́ṣẹ́ ọwọ́ náà kọ́ èyí tó ti bímọ méjì tó ti bí mẹ́ta ó wà nù wọn wò Fọlọ́runṣọ́ tí ìwọ àti Ṣadé tó bá jẹ́ pé ẹ fẹ́ fẹ́ra yín mo fẹ́ kẹ́ ṣe pápápá sórí tiṣẹ́ tí ò rí tí ó bá padà dẹ́kọ̀ọ́ yìí ní agbára Ọlọ́run pẹ̀lú àdúrà á ríṣẹ́ ó ti tú ọmọ tó jẹ́ wípé ó yẹ kó wà ní abẹ́ ọkọ ẹ̀ ó pọ̀ lọ́wọ́ mi òun àtàbúrò ẹ̀ kékeré yẹn náà lórí tí mò ń dì kiri ìyẹn ló mú mi pè ẹ́ pé kí n béèrè lọ́wọ́ ẹ̀ èwo gangan lẹ ń ṣe. ẹ ṣé gan ni mọ́mí inú mi dùn wọ́n pẹ̀lú gbogbo àwọn tí ẹ ti mẹ́nu bà látara gẹ́gẹ́ bí ohun tẹ́ bá mi sọ lèmi náà fi bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí òbí ṣe rí nítorí tèmi mi ò mọ ti Ṣadé o àfi tó bá pọ́ dé lọ́la tó ní o Fọlọ́runṣọ́ òun ò ṣe mọ́ ló kù àmọ́ ní tèmi o mi ìlẹ́lò mi àfi Ṣadé bẹ́ẹ̀ ni kì í ṣe pé bá mo fẹ́ máa bá ṣe ìfẹ́ ká máa pa káàkiri ẹgbóògì mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sílẹ̀ ni mi ìlẹ́lò mi lẹ́yìn. inú mi dùn fún tí mo gbọ́ lẹ́nu ẹ̀ ó ṣé mo dúpẹ́ Ọlọ́run á dẹ̀ ṣe yín lọ́kọ ara yín dalẹ̀ ní agbára Ọlọ́run tí ẹ̀yin méjèèjì bá wọlé ara yín ẹ ní dààmú ẹ bọ́kùnrin àbíró ẹ bóbìnrin àbíyè ẹ̀yin ní báyìí ni máa fi gbé ọmọ yín pọ̀n lágbára Ọlọ́run. àwọn ẹ̀dẹ̀ mi gbọ́ kú sí mọ́ mi sí. kò sí wàhálà mọ́ sórí ní tí mo tiẹ̀ ti gbọ́ yìí ṣoré ni àbúrò Ṣadé tó wò yẹn látìgbà tó ti wà lọ́mọ oṣù mẹ́ta ni bàbá wọn ti kú èmi ni mo tọ́ wọn títí débi tí wọ́n gbé dé yìí àṣẹ tí ń bá pa làwọn ẹbí bàbá wọn gan máa ń tẹ̀lé ẹnu mọ́ kí lọ bá wọn nì pé tó ọkọ Ṣadé ti mọ́jọ́ o ọjọ́ báyìí ló pé o káríyá bẹ̀rẹ̀ ni kò sí wàhálà ìwọ náà dẹ̀ rí i pé ilé ló wọ̀ ojú òní tiẹ̀ òní ṣàṣetì òní tẹ́ Fọlọ́runṣọ́ Ọlọ́run àbábá mi ṣó ẹ̀ ṣé bàbá mi ṣé o. kájàta lódò kálọ̀ àga lọ́lọ́ ìfẹ́ aláwọ̀ ìwádà. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. pàlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ pàlọ́ kan fẹ́ni tó létí. pàlọ́ kan fẹ́ni tó létí. mo fẹ́ sọ̀rọ̀ kan fẹ́ni tó létí. pàlọ́ kan fẹ́ni tó létí. ẹ̀yẹ̀ jábá wá dé Eefin lájà ń bá relé. Salomale. jábá wá Listen. How you there? Mom, sit down. Bá mi pè wọ́n. Mommy! 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 Kíni? Mommy! Mo ní good news fún yín. I guess. Sọ ohun tó bá ṣẹlẹ̀. Oh, mommy, I guess now. Ṣó ti bọ́ sí ni? Òun dá. I got a job! Ọlọ́run ṣọ́
àtọ̀já ó ṣe òkú ọ̀run ó ò sun gbogbo ìgbà tí bá ti pè ẹ́ báyìí ló máa ń dá mi lóhùn kó sun rí ọlọ́run ṣeun mọ́mí ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ nìyí ṣé bí àdúrà tẹ́ ṣe fún mi láàárọ̀ ẹ̀ ó mọ́ mi o mo ní ṣe rí ibi tí ó wù mí ibi tí ó wù ẹlẹ́dàá mi láti ṣiṣẹ́ ibẹ̀ wọ́n gbà mí sí àní mọ́ mi nígbà tá a débẹ̀ gbogbo àwọn colleagues mi tó ń wọlé tẹ́ bá dìbò yín dá question bò wọ́n tó máa yẹ jáde àgùn ṣe náà ń jà àwọn ẹ̀rù gan ti ń bà mí bí mo dẹ̀ ṣe wọlé báyìí mọ́ mi question kan péré náà béèrè lọ́wọ́ mi wọ́n dẹ̀ gbà mí so ọ̀la báyìí máa lọ resume iṣẹ́. Congrats. Oh, thank you. Yeah, thank you. Mommy. Anyway, this call for a celebration. Checking for any owó. Ma for any 3,000. Mommy ẹ máa jẹ salad tó mọ̀ pé máa ń sá fún salad. I'm sorry, Mom. 1, 2. 3,000 ni gbà. Ọ̀rá sweet sensation wa. Ṣé o ti gbọ́? Má pẹ́ o. Tó bá pẹ́ máa ń nẹ́ o. Ó yá. ó jẹ́ má pè é God, you're such a wonderful mother. Yeah. Yeah. Ẹ má worry. The next thing tí máa ra fún yín ọmọ ajé. Ó máa kọ́ mi lẹ́yìn. Yóò bá àwọn ẹbí bàbá ẹ̀. Ṣé àwọn àkọ́kọ́ kò wọ́n? Ọwọ́ làwọn Mr. Funsho Adegboyega. Okay. Check over there. Thank you. Oh, sorry. Shall we okay? Okay. Wow. Báwo ni ṣe? Fine. Kí ló wá ṣẹlẹ̀? Ṣé iṣẹ́ ìlú ẹ̀kọ́ ráyè fún appointment àyàn náà ni? Ó má bínú sí mi. Later lánàá náà sọ pé board meeting wa, so I just had to go for it. I'm very sorry. Oh, okay. So bá a ṣe máa ṣe ń sìn. Má worry, máa make it up fún ẹ lónìí. Jẹ́ sí wàhálà ẹ̀mí gan ìwọ náà mú wá bá, so yẹ kí ló dé go to round up. Jẹ́ kí n sáré round up. Pastor. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé o sì mú màá rí yín láàárọ̀ kùtùkùtù kẹ? Ìyá tó gbé wa wá lélẹ̀ yìí o. Ọmọ kan tó wá ṣe. Ṣadé fẹ́ marry, so wọ́n ní kó wá sọ fún wa. Mi ò ní kó bá mi sọ. Ẹnu oníkan láti gbọ́kàn. Jẹ́ kí n sọ̀rọ̀ fúnra mi. Ẹ wò jàre. Mo fẹ́ ṣe introduction mi lọ́nà 27th ní next month. Mo á ní pé kí wọ́n sọ fún yín. Next month. Yes. Ẹ jẹ́ ká kí hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo. Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣé ní níjọ́ yẹn ọjọ́ àkóòrè o pẹ̀lú àṣẹ Ọlọ́run bá ṣé ní kankan ní wa wọn ní wẹ́ẹ̀mí kankan tí ń lọ wa àjọ máa péjú ṣe é ni but mi ṣáà mọ̀ pé ẹ̀ tí ì lọ sìn. Ó máa wà lọ́dọ̀ mi. Tí n bá jáde ń sìn torí mo fẹ́ sáré débi kan tí n bá dé tí n bá bá yín tó bá di ọ̀la àkójọ wá sọ́dọ̀ yín ṣẹ́gbọ́n mà. Ẹ fi làtò ẹ ṣe. Àlejò kọ́ ni wá. Yàmù ẹ kúrò ìpalẹ̀mọ́. Ẹ ṣe gan o pastor pẹ̀lẹ́. Kí ló tí wò ṣe tẹ̀lé ọkọ ẹ lọ síbi tó lọ? Àwọn ará church wa kan ló ń ṣe nǹkan so ibẹ̀ ló ń lọ. Kò sí nǹkan tí o lè fi gbà láwé o. Jésù lọ bá wọn. Jésù ni o. Èéfín ni èéfín ni àlọ́ mi dorí òdòrí ó dorí èéfín arẹwà obìnrin lọ́jọ́ tó máa jó kò jó nínú ilé kò jó ní gbàgede èéfín dorí òrùlé o. Ẹ̀lẹ́ arábìnrin, ìbá dára kí ẹ súnmọ́ bí. Ẹ̀yin ni ìyá arábìnrin. Èmi nìyẹn èmi ni mo bí àkọ́bí mi. Ṣé Ọlọ́run bá kí ó wà pẹ̀lú yín? Àbúrò oníṣẹ̀lẹ̀ o. Ẹ ti dá ọjọ́ nǹkan ẹ̀yẹ sọ́nà. Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run bá mọ́jọ́rú. Àmín àmín. Ṣùgbọ́n wá gbọ́ o, ẹ kò gbọ́dọ̀ gba ẹnikẹ́ni láyè láti sùn lábẹ́ òrùlé lẹ́yìn tí ó bá kù ọjọ́ méje tí ẹ máa ṣe nǹkan yẹn náà tí ó túmọ̀ sí pé ẹ kò gbọ́dọ̀ gba ẹnikẹ́ni láyè láti sùn nínú ilé yín torí pé ó léwu lọ́pọ̀lọpọ̀ o dada yóò ní bàjẹ́ a kò fi wọn mi ju báyìí lọ. Ẹ ṣé bàbá mi ohun tí ẹ wí àtẹ̀lé
ẹ ṣé. Thank you. ẹ jọ̀ọ́ sà kí ni ká mú wá. arábìnrin àgbà ò ń ṣòro bí èwe ọ̀fẹ́ la fi fún mi kí Ọlọ́run bá kí ó wà pẹ̀lú yín. Olúwa wà pẹ̀lẹ́ yìí náà. ẹ ṣọ́ra sí. Olúwa ṣagbára dọ̀tun. ẹ pẹ̀lẹ́ arábìnrin. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ojú òní tì. kò jẹ́ nǹkan tí a gbọ́ lánàá láti àná yẹn èmi àti ọmọ mi ọkàn wa ò balẹ̀ ìyẹn ló wá mẹ́mí náà wò wípé nígbà tí mi ò lẹ́nìkan àfọlọ́hún ó yẹ kí n wá sábà Ọlọ́run ni ìyẹn mo ṣe wá sọ́dọ̀ yín ẹ gbà mí o. Ọlọ́run tí kìí ṣe ohun tí yóò gba àdúrà wa ẹ wólẹ̀ fún àdúrà. kábíyèsí Olódùmarè ọba mímọ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó pa wá mọ́ jíjí dọjọ́ òní. Ó ṣé bàbá amọ́niṣe ni bàbá a kò mọ́niṣe ni aṣenibánidárò múráyé bàbá ìyàwó yàwó bàbá ọlọ́lá jùlọ ọba ìyanu ẹ̀dákẹ́dá àbí ẹnikẹ́ni tó bá sọ wípé níbo ni àwọn ó gbà bàbá àní ẹni ara ẹ̀jẹ̀ ara afẹ́fẹ́ tó ń fẹ́ oúnjẹ tí ó ń jẹ bàbá á ní kí o fi níní ara bàbá fi níní ara bàbá fi níní ara gbọ́ aláṣẹ ọ̀run lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lè jèrè ọmọ yìí ẹ̀yin lè jèrè ṣé rí àlàyé tí ẹ ṣe wípé arákùnrin sọ fún pé kí ẹ má gbàlejò bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ni ẹ má gbàlejò kankan láti ìdílé ìyá ni ìdílé bàbá ni ẹ̀gbọ́n tàbí àbúrò kí onítọ̀hún ó tiẹ̀ súnmọ́ ojú ṣọ́ọ̀rùn yín lọ ẹ má gbà ní àlejò ewu bẹ́ẹ̀ ìyá wa ẹ pẹ̀lẹ́ ẹ jọ ẹ fún ní ìṣẹ́jú méjì sí mẹ́ta ẹ lọ sílé Olúwa kẹ ló máa yíra mọ́lẹ̀ bẹ́ẹ̀ lÓlúwa wí. ṣé n tó béèrè nìyẹn kí n máa lọ yíra lẹ̀ máa lọ ṣe bàbá dáadáa Jésù kì í ṣe Ọlọ́run mọ́. arábìnrin pẹ̀lẹ́ o ṣé tòótọ́ ìyá yín ni arábìnrin. bẹ́ẹ̀ ni sà. ẹ sì ní ìfẹ́ wọn dénúdénú. bẹ́ẹ̀ ni sà. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ arábìnrin ẹ ní láti yàgò sí wàhálà ẹ yàgò fún wàhálà pátápátá ohun tí ó lè fa wàhálà bí ìdènà bí ìjà ẹ yẹra fún nítorí pé kò gbọ́dọ̀ ti ẹni jáde wípé ohun tí ẹ dájọ́ ẹ̀ sọ́nà yìí ipò òṣèmọ́ torí tó bá ti ẹnìyẹn jáde ó lè ṣe bẹ́ẹ̀ fa ẹ̀mí kúkúrú fún ìyá ẹ̀ èyí á sì túmọ̀ sí lójú ọmọ aráyé pé ìwọ ló pa ìyá ẹ̀ bẹ́ẹ̀ ló wá wí ọlọ́run ọgbà ò ní jẹ́ orí bí tó wá fi pàyà tó bí ẹ lọ́mọ ìyá tó dínú oyún ẹ̀ sójú mẹ́sàn-án tó tún dẹ̀jẹ̀ lé lórí má jẹ́ kí ẹ̀mí ẹ̀ tó wọ ìdàgbà. wọ́n mú ẹ máa ṣe ẹ fún mi ní táìmù dẹ̀ kẹ́ pè mí padà ní àlejò àwọn ẹbí mi kan wà lọ́dọ̀ mi tí ń bọ́ mi discuss ọ̀rọ̀ kan lọ́wọ́ èmi àfún fúláṣì wọn nígbà yẹn ṣẹ́gbọ́ ó dàbọ̀ àná mi má bínú. ikú jókòó báyìí ni wọ́n ṣe járe ìlú ẹni ṣìkún ní ìbàjẹ́ ọ̀fọlọ́run ṣọ́ ìwọ́rí màmá bá wí o ìyàwó wa fẹ́ ṣèwé mà ní dàrú o ìlú ẹni kẹ́ yìí màmá bàjẹ́ o ẹni má dàlú ẹni wíkẹ́ mà ní ìwọ́ o ọlọ́run ọba bẹ́ni mọ́jọ dúró o. òsìlà wọ̀ ní sùúrù fọlọ́run ṣọ́ pé kò ń ṣe ọmọdé mọ́ ọmọ yẹn bá pé 30 years ṣáà máa tó sọ fọyín ọmọdé àná mi òun fárẹ̀ náà wàá mú bó ṣe máa sọ̀rọ̀ ara rẹ̀ tó ti délé ò ti délé náà rí yẹn àná mi ẹ̀gbọ́n rẹ̀ òṣìṣẹ́ mi ó dẹ̀ ń tẹ̀ mí lójúmọ́lẹ̀ ẹ wò láti gbà tí a ti dọjọ́ ìgbéyàwó yìí mí rẹ̀ gbòòwò ẹ̀pẹ́ méjì
láti kí n lè máa sọ̀rọ̀ ẹ̀yin bí ọmọ ṣe bí a ti nídìí ilé bàbá náà gbọ́dọ̀ ní tìyá dédé ọ̀rọ̀ náà ló ní gbọ́dọ̀ máa sọ̀rọ̀ mẹ́tàn orúkọ bẹ́ẹ̀ ṣó máa súnyàn kì í máa rẹ́rìn níṣẹ́ ni pé wọ́n ṣẹ̀ lórí sẹ́yìn wọ́n á lọ bá wọn wọ́n á fọ́ nísìn á rí wọn ẹ wo ẹ bá mi kìlọ̀ wọn ó dùn mí gan-an. ẹ má bínú bàbá Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ẹ sì kó wa jẹ pé èmi náà lọ sílé ní last week mo lọ bá àǹtí mi wọ́n sọ fún mi pé títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ìpọ̀n gan fúnra pọ́n máa ọdẹ sẹ́kọ̀ọ́ wọ́n sì ní kí n tún ṣàlàyé fún yín pé gbogbo ohun tẹ́ bá ti fọwọ́ sí báyìí làwọn náà ti fara mọ́ wọ́n ní òsì wàhálà. ẹ̀yin kò sí là ṣé o gbọ́n àná mi sọ ìdèdè wọn a bá ti ṣe òtẹ́gbọ̀n náà dẹ́tẹ̀ bí wọn náà kí ìdètè nìran. ìnira ọjọ́ àlàmísì. àlàmísì kò bá dídì jọ ọ̀sẹ̀ àbó rẹ̀ àwa gbé ẹ wọn á lórí ìjẹ̀bù wà á sọ iye rẹ̀ ṣé wọ́n ń sọ yìí èmi ní iṣu ẹyin oyin orógbó obì àádùn dídí yẹn wọn á pèpè àdìdí náà ẹ gbọ́dọ̀ yẹ o sọ́nà mi yẹ dídí náà gbọ́dọ̀ gbé anájọ́ náà wọn gbọ́dọ̀ mọ̀ àti pèpè rẹ̀ ní dáadáa sórí ọ̀fọ̀ náà sọ kò bá ti déjẹ̀bú lọ rí orí ìbá rẹ̀ kẹkúnlẹ̀ kẹ gbàdúrà fún kíbà rẹ̀ kó tiẹ̀ lẹ́yìn kó má tiẹ̀ lójú o òkú ọlọ́mọ ẹ gbọ́dọ̀ sùn o ṣé wọ́n mú sọ́rẹ́ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní ọlá Ọlọ́run ọba Jésù ìgbéyàwó tí a fi lójú ọ̀nà Ọlọ́run bàbá jọ pàṣọ Jésù Kristi Ọlọ́run. mo fẹ́ gbà lọ́kọ fẹ́ni tó létí. lọ́kọ fẹ́ni tó létí. ṣé nǹkan tún ṣẹlẹ̀ ń sìn. olú Ọlọ́run èmi máa bẹ̀ yín ni ṣe tí ilé tó tiẹ̀ ti ṣẹlẹ̀ yìí tó bá ti gbádùn mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run máa fún lálàáfíà tó bá ti gbádùn báyìí èmi gan máa wà pé jókòó máa bá sọ èyí tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ torí ẹ̀mí ṣe ń gùn jẹ̀mí èèyàn lọ alice bí náà ṣiṣẹ́ náà kò lè tó báyìí wà ẹ̀wọ́ náà ní bí wọn ní lọ́hùn ẹjọ́ torí Ọlọ́run á fún lálàáfíà ẹ má bínú. ọ̀pẹ̀lẹ̀. dókítà. oògùn tí mo ní kẹwàá ṣe ti lọ ra. a máa lọ ra. ẹ ti lọ ra ọ̀rọ̀ lọ ní láti administer àwọn yẹn fún ọ kíákíá. dókítà ẹ jọ̀ọ́ gba ó ní ẹ máa discharge yà yìí. àti lè sọ yẹn sí. mo rò pé bóyá ẹ máa discharge ẹ lé ní sọ́la ni because a ní introduction kan tí a fẹ́ ṣe ní Èkó so mo rò pé ó máa sáré lọ. ṣe ẹ fẹ́ràn ìyàwó ìṣá. mo nífẹ̀ẹ́ ìyàwó mi. because tó bá dénú ẹ̀mí wọn ló yẹ kí ẹ máa dùn at this point in time kì í ṣe introduction pé wọ́n fẹ́ ṣe wedding kan tó wà important kan wà ló yẹ kí ẹ máa sọ̀rọ̀ nípa ẹ̀. oògùn tí ẹ ti rà tá a ti fún ọ tó bá administer drugs tán ìgbà ńlá ṣe máa wo bó ṣe fẹ́ sí ká tó mọ nǹkan tó máa ṣe ìgbà ńlá lè ronú bá fẹ́ discharge wọn ṣé mi bá sọ pé ok right now ẹ jẹ́ kó máa lọ́lé ẹ ní òkè mi ìmọ̀ṣẹ́ ni òwe máa ní sùúrù tó ti yẹ yín. dókítà ṣì lè lọ wọ̀. why not ẹ lè lọ wọ̀. sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn àbí. ẹ wo máa bẹ̀yìn ìyẹn jọ nítorí Ọlọ́run máa bẹ̀yìn Ọlọ́run bẹ Elédùmarè á mú ẹsẹ̀ jáde níbi láyọ̀ àtàlàfíà ètò ń jẹ́ òdodo ọ̀rẹ́ mi kọ́ máa bá sọ ẹjọ́ nítorí Ọlọ́run yín ní máa bẹ̀. ìṣùgbọ́n ìwé oògùn yẹn rẹ̀. mo fẹ́ gbà lọ́kọ fẹ́ni tó létí. lọ́kọ fẹ́ni tó létí. mo fẹ́ gbà lọ́kọ fẹ́ni tó létí. lọ́kọ fẹ́ni tó létí. àlọ́. bọ́sà. wọ́n wà òkè mà àmọ́ mi rò pé wọ́n máa lè wá lọ́la gẹ́gẹ́ bọ́n ṣe sọ torí ìgbà tí mi lọ wọ́n lọ́sibítù lánàá dókítà ń jẹ́ kó yé mi pé ara wọn ò tí ì le dáadáa wọ́n dẹ̀ ṣe ń fún wọn lómi because typhoid ló ṣe wọ́n. ṣé typhoid lásán náà ni. bẹ́ẹ̀ ni mà. tí ò bá tiẹ̀ lè wá ilé yìí náà nígbà tó ṣe pé mọ̀mẹ́mọ̀ ẹ lásán la kàn fẹ́ ṣe nígbà tá a bá máa ṣe gbogbogbò lágbára Ọlọ́run ẹnìkan kò ní ṣàárẹ̀. báwo wà lóúnjẹ. sí ìjìnà bá jìnnà àjàgbé ṣàṣàlejò. ó dà kò dúró ní bọ̀. mo fẹ́ gbà lọ́kọ fẹ́ni tó létí. àwọn ìwà lọ́wọ́ mo fẹ́ gbà lọ́kọ fẹ́ni tó létí. lọ́kọ fẹ́ni tó létí. mo fẹ́ sọ̀rọ̀ lọ́kọ fẹ́ni tó létí. mo rí pé ilé ẹ̀jẹ̀ à ń fún ọkàn ṣáà ń dára ṣá. ọ̀gá káàárọ̀ gba èmi ni mo ṣe stew lọ́mọ́ mi lè ṣe bá jẹ́ pé mo máa sin ilé bí ìfọkọ̀ ẹ̀ láyé ìsìn tó lè fọkọ̀ ẹ̀ lọ́rẹ̀. kò sẹ́ni tó lè gbọ́ ọkọ mi tẹ́lẹ̀ mi ò mọ̀ pé gba ọkọ mi ìlú àwọn gbà. ọdún mi bá mi mú 16,000 kò sọ fún mánéjà yẹn pé mo ní àwọn rooms tí mo bá sọ láti last week àwọn 4 rooms ẹ̀
pé mo ní owó ẹ̀ ní kó wà ní ṣé ìwọ̀n tó lè sọ fún mi ṣòye ẹ̀yìn wá sọ pé kó máa expect àwọn guest mi àtọ̀mọ́lẹ̀ ètò kò gbàgbé ṣòtúbọ̀. kò sọjà ó bá láìlé èmi la ó ti ṣèyí sí o ìkóríta mẹ́ta ti ń dààmú àlejò. Lámọ̀rin sàn kò sọjà ó bá láìlé
tí ń dààmú àlejò. Shadi? What's up, baby? John Bolowa? Yeah, mo ti bẹ̀rẹ̀. O ti wà ní. Yẹ dàbẹ̀, yẹ dàbẹ̀. Lámọ̀rin sàn kò sọ́jà ó bá. Òṣèré wọn ní ìmọ̀ tó bá fi sílẹ̀ lẹ́nu owó ẹ̀ máa ń tó. Jẹ́ kí n máa mojú mi báyìí kí n máa fi ṣọ́ ẹ káàkiri. Àti pé ṣé ó mú gbàgbé tó sọ fẹ́ lẹ́ǹkan? Ìyá, nǹkan kan ṣẹlẹ̀ tí mo rántí kó náà mọ̀. Wọ́n ní àmì méjèèjì pé lẹ́yìn àwọn ọ̀rọ̀ di 12 o'clock níta. Ìṣòro kò yẹ kí wọ́n máa jẹ́jà o. Àwọn ṣe ní kí n tún pè é kí n mọ bí tó wà. Ibo náà ni mo fẹ́ lọ. Ojú alákọ̀ọ́fin ṣọdí jọ o, ṣùgbọ́n. Ọ̀la ní problem. Ká sọ̀rọ̀ ayọ̀. Ọ̀rẹ́ mi, wọ́n sọ, kí ló ń ṣe ẹjọ́ tí wà lórí yìí? Ó ti jọ́ bèrè ní ti wà níjà ìwò, ọ̀ṣà wà níjà. Àwọn kọ̀ọ̀kan náà fún ẹ̀kọ́ fún mi. Bọ́ kẹ́mi kí ló tó sọ yẹn fún mi kí n tó kúrò lẹ́yìn? Tẹ́ǹtẹ̀tì yẹn nà. Alright, màá kàn sáré wá fún mi 10 or 15 minutes. Bàbá mi ò gbọdọ̀ lọ. Ó sì fẹ́ máa lè máa kàn sáré wá. Mo ń bọ̀. Mo ṣe ọ̀gẹ̀dẹ̀ síta. Bísí. Ẹ jọ̀ọ́ mo gbé lady kan wá síbi Ṣadé pẹ̀lú ọ̀rẹ́ ìlàlẹ́ bí kan bí aago 8 kọjá. Ẹ ó gba yàrá bíi 4 síbí báyìí. Mo máa fọwọ́n bí tí ọ̀rẹ́ ẹ̀ ní yàrá tó wà. Ọ̀rẹ́ yẹn wọ red top ó wọ white pant. Ṣé àti tó fẹ́ ṣe introduction lọ́la? Bẹ́ẹ̀ ni. Room 3 ló wà. Ẹ ṣe rán mi. Ẹ wá ọkọ. Ẹ jọ̀ọ́ ṣé kò sí o? Ẹ̀rọ kò sí kankan. Èmi ni ọkọ Ṣadé. Ó rán mi sọ̀rọ̀ yẹn ni mo máa fẹ́ jíṣẹ́ fún rẹ̀. Ẹ̀yin àjàgbá wa dé, lọ́jà ń bá relé, bàtà onífẹ́ lẹ́sìn sílẹ̀, ìwà onífẹ́ oníwà sí. Ọ̀rọ̀ ìfẹ́ bí ìlú gángan lórí, ó kọjú sí ẹnìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn, ẹnìkan ń jó ìfẹ́, àwọn kan ń jòrò, ìfẹ́ kò tí ládùn tó, ìfẹ́ kòrò. Ìyá ayé ni arábìnrin. Bẹ́ẹ̀ ni sà. Ẹ sì ní ìfẹ́ wọn dénúdénú. Bẹ́ẹ̀ ni sà. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, arábìnrin, ẹ ní láti yàgò sí wàhálà. Ẹ yàgò fún wàhálà pátápátá. Ohun tí ó lè fa wàhálà bí ìdènà bí ìjà ẹ yẹra fún. Nítorí pé kò gbúdọ̀ ti ẹni jáde wípé ohun tí ẹ dájọ́ ẹ̀ sọ́nà yìí ipò ṣe mọ́. Torí tó bá ti ẹnìyẹn jáde ó lè síbẹ̀ fa ẹ̀mí kúkúrú fún ìyá ẹ̀. Èyí á sì túmọ̀ sí lójú ọmọ aráyé pé ìwọ ló pa ìyá ẹ̀.
ẹnìkan ẹ̀yin ló kọ́ sẹ́lọ̀ rẹ̀ ẹnìkan ń jọ ìfẹ́ àwọn kan ń jọrọ ìfẹ́ bó ti ládùn tó ìfẹ́ kóró. ẹ̀rí ẹni tí wọ́n torí ẹ̀sùn tí kò tiẹ̀ náà ní wọ́n dẹ̀ ń torí ẹ̀ṣà àìsàn kò tiẹ̀ wò bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni agbára mọ́ àwọn mẹ́rin tó fẹ́ ní ẹni ìfẹ́ gbà bí ọtí ni kò ṣọ́ra ṣe ẹni ayọ̀ rẹ̀ ni kò ṣọ́wà torí ìlú gbọ́ngàn lórí ọkọ̀ tó ṣọ́wà ẹni kan ń torí ìfẹ́ àwọn kan ń jòròrò ìfẹ́ bó ti ládùn tó ìfẹ́ rọ̀dá fẹ́ mi kí n fẹ́ ọ onífẹ́ fẹ́. ṣé ilé ìgbé mi ti ṣe introduction lánàá ó ní ìgbé mi ti gbọ́dọ̀ wà lójú ọ̀pẹ anyway tó bá ṣe wù ú kálukú ló ṣe ń ṣe títẹ̀ èmi àtọkọ mi plan wà ní pé tó bá ti dò ó máa gbé mi in fact ó lè wá gbé mi gan lọ́la ṣé big deal wà nù yẹn. Ó ga o. Kò yẹ kí n bẹ lọ́dọ̀ ọmọ mi o. Báyé ń ṣe lúwẹ̀ ni. there's no big Ṣadé, mo ní kí wọ́n dágbére fún ẹ pé mo ń padà sí Àkúrẹ́. Ìgbà tó dẹ̀ sọ pé ó di ìrọ̀lẹ́ kó tó lọ sílé ọkọ ẹ̀ mi dẹ̀ lè dúró di ìrọ̀lẹ́ because ó mọ. kí ló wá dágbére fún mi fún o ò ní ìdá tí wọ́n dágbére fún mi ó wá wò bóyá mo ti kú mi ò tí ì kú o mo wà láyé má wá síbí mọ́ Kẹ́mi má wá síbí mọ́ mi ò kì í ṣe ọ̀rẹ́ ẹ̀ má lọ sákúrẹ́ nìkan kò bá wẹ̀ kó lọ sí Káfàǹjà kò sí ètò kan mi tó ṣe ń lọ ò bá lọ rárámìrámìrà rí ẹnìkan ráwẹ̀ kò sí ètò kan mi don't come to my house again má wá sílé mi mọ́ máa lọ. Ṣadé kí ló ṣẹlẹ̀. mọ́mí ẹ má dà sí i ẹ jẹ́ kó máa lọ let her go máa lọ. ṣé nǹkan ń ṣe ẹ ni. Kẹ́mi kí ló ṣe wà tí. Mọ́mí mo kàn ní kí wọ́n dágbére fún pé mo ń padà sákúrẹ́ lé mi. Èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. O ò lè mọ ebi alábòsí ni ẹ alábòsí òun mọ nǹkan kan Kẹ́mi ọ̀rẹ́ ẹ̀ ṣáà ni mo jẹ́ mo dé sọ fún ẹ sí pé má wá síbí mọ́ mọ́mí èwo ẹ jẹ́ kó máa lọ kí ọ̀kadà ẹ kó máa lọ go don't come to my house again ṣé bẹ́ẹ̀ mi lọ́rẹ́ ẹ̀ kó dẹni kó máa lọ go. ẹ ṣé o ẹ ṣé ẹ má wá bí kan o ẹ ṣé. Ṣadé ṣé kìí ṣe wípé nǹkan kan jẹun lórí ẹ. ọmọ ọlọ́mọ tó bá ẹ wá láti wá ṣe nǹkan látọjú di Àkúrẹ́ síbí báyìí ó jẹ́ ń fi ibi sun oníkó máa lọ kí ló dé náà á fi ibi sún olóore ni wọ́n fẹ́ yà ni èmi tí mo bí ẹ̀ ní mi fi ibi sún yàn irọ́ bàbá ẹ̀ kò dẹ̀ ṣe rú ẹ̀ ni àbọ̀ ń gbọ́ ní pé wọ́n fi ibi sún olóore ni kí ni tí ẹ̀gọ́ pàápàá wà lè ṣe pọ̀ báyìí. mọ́mì ẹ̀yin ṣàlẹ̀ mi ni owó yín ni mo dẹ̀ dàgbà sí mo dẹ̀ fi gbà àti kékeré mo ṣe pé mo ní mental problem mọ́mì ẹ jẹ́ kó máa lọ mo mọ nǹkan tí mò ń ṣe. Bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀, ìwà onífẹ́ oníwà sílẹ̀. Bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀, ìwà oníwà sílẹ̀. Bàtà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀. Kí ló fẹ́ kí n tún ṣe? Mo bẹ̀ ẹ́ láàárọ̀, mo bẹ̀ ẹ́ lọ́sàn-án, mo bẹ̀ ẹ́ lálẹ́. Nígbà wo sígbà wo lọ? Kò sí nǹkan láàrin mi àtọ̀rẹ́ ẹ̀. Kí ló fẹ́ kí n tún sọ tí màá fi bìlíìfù? Kí ló fẹ́ kí n tún sọ? Ṣé bá ṣe ń ṣe nílé ló dání? Tá à ń ṣe bí olóde ara wa bí ẹ̀fọ́ ta lèmi àti ó dé jọ pẹ̀lú nǹkan tí mo sọ. Fọlọ́ṣọ́ wọ́n pẹ̀lú ọ̀rẹ́ síta mo ti determine lọ́kàn mi pé nǹkan tó ṣẹlẹ̀ mo ní ever sọ fún mi ọdẹ tí mo bá tó ṣe. Ṣé bí gbogbo ṣe wá lọ ló dání táwọn á nílé tá à ṣe bí olóde ara wa
tá a ṣe bí ọ̀tá tá a ṣe gbọ́nkúgbọ́nkú wọ́n dẹ̀ sọ ní ilé ẹ̀ láti ń dòkò tó ń dèbò nǹkan bí bá ṣe láàrin wọ́n ẹ̀ka lè pera ká parí ẹ̀ ni ẹ̀mí ìwé fẹ́ kí ìgbà wo fẹ́ máa gbọ́ tèmi ìgbà wo ló máa gbọ́ ọ̀rọ̀ tí mo sọ kò sí nǹkan láàrin ọ̀rẹ́ ẹ̀ kí ló fẹ́ kí n fi búra fún Ṣadé ọ̀dẹ̀ pọ̀ tí mo sọ fún ọ̀dẹ̀ jọ. Tó wà láàrin àti oyún kò sí problem má bí. ẹ̀mí kì í fẹ́ ọ omi làwa ènìyàn ọjọ́ kan la ó ṣàn kan ra ẹni règbé àtẹni règbé lórí ilẹ̀ náà la ó sì pàdé tójú bá kojú èmi là ó rò lẹ́jọ́ ọ̀rọ̀ ìfẹ́ o. ìlú gángan lórí ó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ́ sẹ́lòmíràn ẹ̀yìn kan ń jòyè ìfẹ́ táwọn kan ń jòrò rò ìfẹ́ bó ti ládùn tó ìfẹ́ kò rò. ṣé o wà dáadáa báwo dẹ̀ ní gbogbo nǹkan. ìyá mi inú mi dùn tí n bá gbé ṣe nínú mi kò ní kọsẹ̀ fún wa tẹwà bí ní àárọ̀ yìí láti bí ìjọ mélòó kan mo ti ń ṣàkíyèsí àwọn ọmọ mi méjèèjì pé wọn ò ṣe bí ó ṣe yẹ káwọn méjì kan jọ ṣe bí ìyàwó mi bá ṣe ń jẹ fẹlẹ ìṣọ kò ní jẹ akànfọ ogun báyìí ni wọn bá jọ wà mí báyìí wọn á kọ ìjókòó bíi pé wọn tiẹ̀ mọ ara rí mo dẹ̀bi tó jọ mọ́ mi kí ló dé kí ni ìyàwó ẹ̀ ṣe oní kò sí nǹkan kan mo pè òun náà kí ló ṣe ọ̀pọ̀lọpọ̀ a ní kò sí nǹkan kan ó sùn mí ṣe lè mọ̀ pé ajá àsìn ló lè pa ehoro òsìn ṣe mọ̀ pé èkó ni gbogbo yín jọ ń gbé èdè wọn yéra yín ju òun tí wọn láti sẹ́yìn lọ mo ṣe ní kẹjọ kẹgbà mi kí bá mi bá wọn yanjú ẹ torí kò yé mi mọ́. ń gbọ́ Fọlọ́nṣọ́ ṣé ọ̀rọ̀ tí mọ́mì sọ ṣé òótọ́ ni. mi ò mọ ibi tó tí màmí ti rí yẹn kò sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àti ìyàwó mi kò sí ìjà sí láàrin wa ní ìwà mọ nǹkan tó ń dọ́gbé sọ bẹ́ẹ̀ àgbà ọ̀la fẹ́ àwọn táwọn sáwọn ká máa bá àwọn jà lóru kò sí nǹkan tó jọ. Fọlọ́nṣọ́ ṣé o lè sọ ọ̀rọ̀ jáde fún mi ni sọ̀rọ̀ jáde lẹ́nu fún mi. àmì ò sí nǹkan kan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. ń gbọ́ Ṣadé kí ló ń ṣẹlẹ̀ láàrin wa àtọkọ ẹ̀. Mummy kò sí nǹkan kan there is nothing. kò sí nǹkan ló bẹ́ẹ̀ sọ fún mi nìyẹn o ṣe lè mọ̀ wípé wọ́n ń bọ́ ọmọdé bá ń gégi nínú igbó àwọn àgbàlagbà ló mọ ibi tó máa ń wó sí ẹ ṣàánú mi. ẹ wo ìyá mi ẹ kú àkíyèsí ṣe rí gbólóhùn tí wọ́n fi ń fún mi ní èsì ó jẹ́ kémi náà mọ̀ wípé nǹkan kan wà láàrin àwọn méjèèjì lóòótọ́ káàtì wá sọ pé Fọlọ́runṣọ́ ò tiẹ̀ lè sọ nǹkan kan fún mi bí mo ṣe ń bí èmi lèmi bẹ́lẹ̀ yìí ó di dandan kó sọ ohun tó bá wà ń díẹ̀ fún mi ẹ gbọ́ á ní ìyànjú lé ní lágbára Ọlọ́run. Ṣadé dìde ní ṣonúlé. ẹ wò ìyá mi ń bọ̀. màá mi ló pọ̀ ọ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kan. àní mo ti gbọ́ mo ní kó wọlé nìṣó wàá ṣàlù èbé mi sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ tẹ̀lé ẹ́. dájú bí nǹkan ṣe yóò dá ẹ lọ́kùnrin sọ fún ìjà rẹ. ọmọ gbọ́dọ̀ bá ti máa ìbọn tọ́kùn àwọn kínkìn máa yà òkú tó máa máa yà ìwà tó kú kọ ẹ̀ tí màá rí èèyàn máa ro pé báyìí máa ṣe máa jẹ báwo la ṣe máa sanwó lé báwo ni ìyàwó mi ṣe máa tọ́jú báwo la ṣe máa lẹ́ra rẹ̀ ṣé ìyẹn ló máa gbé àwọn afọ òkú òbí wọn. àgbéyàwó sílé ojó lórí òrùlé ìnìyẹn o Eefin ni. ó sọ fún mi pé òun lòun padà bọ̀ wípé ọ̀rọ̀ kan wà mo dẹ̀ rí tí títí mi rí ẹ kó padà wá mo tún délé àwọn ọmọ jíṣẹ́ fún mi pé o tún wá olóhùn padà bọ̀ àtúrí ẹ
àǹtí mi náà tún pè mí lánàá pé kí n make sure pé mo dé ọ̀dọ̀ ẹ̀ o pé tó pé nǹkan kan ṣe láàrin wa àti Ṣadé pé mo dẹ̀ gbọ́dọ̀ make sure pé mo yanjú ọ̀rọ̀ náà nǹkan tí mo ṣe ní kí n wá bá bẹ́ẹ̀ fúnra mi nìyẹn kí ló ṣẹlẹ̀. ṣe nígbà tí mo lọ sẹ́kọ̀ọ́ mo lọ pé kí n bọ́ ọ̀rẹ́ mi palẹ̀ mọ́ ọ pé a fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó ó dẹ̀ ní kóun ṣe mí lálejò a jókòó sí dining wọn à ń jẹun lọ́kọ ẹ̀ bá dẹ̀ wọlé dé inú mi dẹ̀ dùn pé kí n ṣe àyẹ́sí ọkọ ọ̀rẹ́ mi o ìgbà tí máa gbójú sókè ló bá di fólì Fọlọ́runṣọ́ ọkọ àfẹ́sọ́nà mi tó fa gbogbo àìsàn tó ṣẹlẹ̀ sí mi nígbà kan nípa lẹ́tà mi ṣáà jẹ́ kí kó yí ọ̀rẹ́ mi nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi bá dẹ̀ gbé mi lọ sí ibi tí máa sùn sí lóòótọ́ mo bẹ̀rẹ̀ rántí pé ẹgbẹ́ kinní kan fún mi tẹ́ni kí n fún tí má dé kù mo kàn rántí pé ó dẹ̀ yẹ kí n gbé kinní yìí fún o mo bá gbé fóònù mo dẹ̀ pé fún ara mi pé ọ̀rẹ́ mi o wọ́n ní kí n gbé nǹkan fún ẹ o mi dẹ̀ mọ̀ náà bí mo ṣe máa dé ọ̀dọ̀ ẹ̀ gbà tí mo dẹ̀ wá nílé yín lọ́sàn-án mi ò rántí ṣé wàá máa bọ̀ ń sìn wá bá mi kó wá gbé nǹkan tó ní kí n gbé fún ẹ mo dẹ̀ drop phone kò pé 5 minutes bí Fọlọ́runṣọ́ ṣe padà wá nìyẹn. ṣé ọgbọ́n gbogbo ẹ̀ ẹ̀fà wò lọ́kàn mi kì í ṣe lọ́kàn mi sí láìláì circumstances ni tó beyond control kì í ṣe kí bóyá mo máa wá jókòó máa wá ro plot bẹ́yẹn adéwà ṣe fún ẹ ọlọ́run má jẹ́ ká mi ó dòdì ilé gómìnà ṣàlàyé pé báyìí ló ṣe ṣẹlẹ̀ bí báyìí ló ṣe wọ́n wá ohun tí mo kọ̀ fẹ́ sọ ní pé ó ti ṣẹlẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní àwọn nǹkan tuntun bí ojú ṣe jẹ́ kẹ́mi. Ṣadé fúnni Ṣadé Ṣadé. ó dé lójú pé nǹkan tó ń sọ yìí tòótọ́ ló ń sọ nítorí ṣe lẹ́yìn ọmọ sí ẹ ṣe lọ́nu fún o ejò ní ẹ̀ ṣe lọ́nu fún rárá para báyìí lè máa ṣọ́yàn jẹ ṣùgbọ́n nǹkan tó sọ kalẹ̀ yìí èmi gbọ́ ni mi tí ì gbà o ẹ believe me ó dáa màá lọ kó àwọn pictures tèmi àti ẹjọ́ ìyá nígbà tájọ́ ń fẹ́ra wa bóyá tí má dẹ̀ fún yín lẹ́yọ kan. ẹ ṣàdé ọkọ àbúrò yín mọ̀. sílẹ̀ ìwà onífẹ́ oníwà sílẹ̀ àṣà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀ ìwà oníwà sílẹ̀ àṣà onífẹ́ lẹ́sẹ̀ sílẹ̀ mo fẹ́ gbà lọ́kọ fẹ́ni tó létí lọ́kọ fẹ́ni tó létí mo fẹ́ gbà lọ́kọ fẹ́ni tó létí lọ́kọ fẹ́ni tó létí àlọ́ o àlọ́ o àlọ́ ló ń bọ́ bàjẹ́un àlọ́ tí kò ṣọwọ́ àlọ́ ló ń bọ́ ọjọ́ o àlọ́ lójú ni ọba àlọ́ tí kò gọ́ba àlọ́. kò ṣe nǹkan tó lè lọ títí mo fẹ́ kẹ́ jẹ́ lẹ́rìí nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣẹ́rẹ́ ọmọ tẹ̀ ń wò yìí ẹni ṣẹ̀ṣẹ̀ lórí ẹ̀ gan-an ẹni ṣẹ́ tó pọ̀ gan-an lórí ọmọ yìí o. mo kúkú ń gbìyànjú agbára mi. èmi náà rí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀gbọ́n náà Ṣadé kí ló yẹ tó ṣe wùwà báyẹn náà. kí ni tèmi pẹ̀lú gbogbo yẹn. ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó káàtẹ̀ ní pé wà á ti ọ̀rẹ́ ẹ ní nǹkan kan tẹ fẹ́ yanjú wá tẹ̀ ṣe farabalẹ̀ wàá gbọ́ nǹkan tó fẹ́ sọ náà èèyàn tí ó dín dín Àkúrẹ́ bá bẹ̀ ṣe introduction níbí báyìí ṣé nǹkan tó yẹ kó ṣe fún nìyẹn. tí n bá ní kò ṣojú mi irọ́ ni mo pa mo kú wà ń bẹ̀ ṣùgbọ́n mo báyìí tí mo bí mo bá sọ̀rọ̀ kọ́ lọ́wọ́n bọ́ lọ́jọ́ mi kó ṣàánú mi lórí ẹ̀ kó jẹ́ kó gbọ́ ó takú ni tó ṣe gbégbégbégbé kò sọ̀rọ̀ tí ò sọ tọ́jọ́ náà ṣe ti ráyè gbogbo ìwà tó ń wù àdúrà mi sí ẹ ni pé kọ́lọ́ má jò gbèdélé ọkọ ẹ̀ ṣì. ó dáa ṣé wàá wá fẹ́ mọ nǹkan tó mọ̀ lẹ́nu ṣé wọ́n tí ìgbà tẹ wà lọ́dọ̀ mi lákùrẹ́ ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ Kẹ́mi tí Kẹ́mi gba lẹ́tà lọ́jọ́ kan tó di pé bẹ̀rẹ̀ sí ni máa sick nígbà tó ka lẹ́tà tán tá bẹ̀rẹ̀ sí ni máa gbé káàkiri tá a di pé a gbé lọ sí church tára ẹ̀ fi balẹ̀ ǹjẹ́ ìwọ mọ̀ yìí pé ẹni tó ṣokùnfà gbogbo wàhálà tọmọ ẹ nígbà yẹn. dúró náà ṣé Fọlọ́runṣọ́ ò sí nílé ṣá.
kò sí nílé ẹ sọ nǹkan tẹ́ bá wa. ṣé ìwọ mọ̀ pé ẹni tó ṣokùnfà gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yẹn fọlọ́run ṣọ́ ẹ ni. ṣe ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ̀ fẹ́ra wọn rí ṣé ìgbà tó wà sọ fún yín lákùrẹ́ nìyẹn o ti wá tàpé wa parọ́ fún yín ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín ṣé yí Kẹ́mi ó ní nǹkan ṣe pẹ̀lú ọkọ mi nǹkan tí mo dẹ̀ máa ṣe fún Kẹ́mi ìjọ tí mo bá bá Kẹ́mi mú máa ń rí mọ́tò ìlú pa kò lè gbọ́kọ̀ mi kò sí ẹni tó lè gbọ́kọ̀ mi wọn ò tí ì bẹ̀rù yẹn dá mo máa lọ ṣégè sí lára ẹ̀yẹn máa wòran. ó dáa kẹ́ bá lè rí àrídájú èmi ní ẹlẹ́rìí kan ní báyìí. ẹ gbà wọn ṣé wàá rí létí gbogbo àwọn pictures yìí ó pọ̀ lọ́wọ́ ọmọ ìjọ ṣe pé eléyìí nìkan mo rí yọ. ta ni yẹn ṣé ẹ̀ṣẹ̀ ya fọ́tò sí i. bàbá ẹ̀yin àgbà ọ̀lẹ́ pa lóore ẹ náà kí n lé ní mo sùn ká mú kíkún ṣé àwọn tó jókòó yìí ọ̀rẹ́ mi ni wọn ṣùgbọ́n ìyàtọ̀ àríwá ni pé àwọn kì í ṣe ọmọ ìlú yìí ṣàwọn pé mi lẹ́nu ọmọ ìlú yìí ni mo jẹ́ ṣáàrì tó jókòó yìí ìyá máa jẹ o. èyí àbí. àwọn tí o eléyìí gangan méjì. bí ibo. bàbá ìyá jẹ ṣúdà kí ọ̀bọ́kùnrin jìyà fódìdí ọdún 5 àbọ̀dún 3 kọkùnrin á fìyà jẹyàn bàbá ìyá jẹ ọ̀rẹ́ mi yìí ìyá tó jẹ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ fún mi jẹ́ pé tó ẹ pé obìnrin kan àbúrò mi ìyá jẹ irú ẹ̀ yìí kò ní dá ṣùgbọ́n mo wá rò pé irú ọkùnrin bẹ́ẹ̀ kò yẹ kó lọ gbé ìdí ẹ̀ tó fi mú wá sọ́dọ̀ yín bàbá ẹ bá mi kọ ìyá yìí fún ìyá yẹn ti pọ̀ jù. ṣé rí òun àti ọmọkùnrin yẹn wọ́n ti ń fẹ́ra for the past 7 years. 7 years. bàbá ògbóyè ìbò sọ Yorùbá ọdún 7. ọ̀rọ̀ tó sọ yìí bàbá pa àgbọ̀rú ẹ̀ rí à ń tẹ́ra wa ni ṣùgbọ́n wàá máa ní tàbí ṣùgbọ́n ń bọ̀ arábìnrin ọ̀rọ̀ tó sọ yìí irọ́ ni àbó tọ́. bẹ́ẹ̀ ni bàbá wọn ò yọ kúrò wọn ò dẹ̀ fi kún ọdún 2 náà lèmi àti ẹ̀ tí ń fẹ́ra wa. ọdún 2. a ń ṣe mo believe pé gbogbo yẹn máa ń tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ tọrọ èmi máa fún un ó wáyá ó wá jí òtẹ́. ó jẹ́ ìdí ẹ̀. ó dànù àti kò fẹ́ mọ́ ó wà lọ fẹ́ lómi. ìyá ò ní jẹun wọ́n sì kọ ìyá yìí fún wọn pẹ̀lú àwọn tó nílé ayé ọ̀gbẹ́ báwọn tó nílé ayé ti wí ni. wọ́n ní ìyá kì í dé ìlú ọmọ àwò ègbé ìyá ìgbé olú ọmọ àwò ègbé ìyá kì í jẹun lẹ́ẹ̀lẹ́ ìyá ò ní jẹ ọ́ á sì kọ̀yà yìí fún ọ àwọn kan gbà yín lóṣù tó kọjá agbọ̀nà ẹ̀bùrú kọ̀yà fún wọn ni ọ̀nà tá a gbà kọ̀yà fún wọn ni pé gbogbo obìnrin tí ń bá lóyún fún ọkùnrin tó ń wí yìí o tí ń bá ti ń sọ̀rọ̀ kò sì máa ṣàṣẹ sí a ṣe ní owó tí gbogbo bá ní atẹ́gùn ní fi bí bó bá ti lóyún fún lónìí bá tó kò ní kọ̀lá kí wọ́n sì bí ọmọ náà àbísọ̀rọ̀ ni wọ́n sì máa bí. ìyẹn náà ti dáa àfi síwá tó bá máa fi máa rí bí ẹ̀ẹ̀méje tó fẹ́ obìnrin lẹ́ẹ̀méje what tó jẹ́ pé tí àjọba fẹ́ bí mo báyìí wẹ́ńkú kò ní má rí mọ́ á mọ̀ pé tó gbé oúnjẹ fine boy èmi ò mọ rí o ọlọ́run tẹ̀ ń jẹ́ kí n mọ rí èèyàn báyìí bàbá nǹkan tá a fẹ́ kẹ́ ṣe fún gangan nìyẹn that one is better. ń bọ̀ bẹ́ẹ̀ni. ọ̀fẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ó ti rí bẹ́ẹ̀ náà nù torí àwọn bàbá mọ́nímọ́ní wọ́n ní bẹ́ẹ̀ dewúrẹ́ ké bẹ́ẹ̀ làgùntàn ẹ̀ fọ̀ wọn màálùú tó jẹ́ bàbá wọn a ní bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ tí ń bẹnu ọ̀nà ní bọ̀ báyìí tẹ́ẹ̀ ń bẹ nílẹ̀nu ọ̀nà èṣù ọ̀gbàrà tó láyé ti rí inú èṣù sì ti ń lu ọ̀rọ̀ ẹni lóǹtẹ̀ bẹ́ẹ̀ ti wí yìí bẹ́ẹ̀ náà ni èrè èṣù ti fàṣẹ sí i àwa ṣe láwùjọ gbọmgbọm
àmójò sílẹ̀ ní ti gèrè kótákótá dáadáa lánàá gbogbo obìnrin tí bá ń bá aláṣepọ̀ láyé bó bá kò ní kọ̀ọ̀la kan gbórí ìpínlẹ̀ kí wọ́n bímọ àtọ́nú àtọmọ tó fẹ́ bí ọ̀run ni wọ́n máa bí sí sọ pé àṣẹ. àṣẹ bàbá. ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó wá dúró bẹ́ẹ̀ lọ́nà yín ní owó 3,000 ọ̀kẹ́ 3 àti sílé 3. bàbá ẹni sọ̀rọ̀ ẹ̀jọ̀ owó tẹ̀sán yẹn kò yé wa o ẹlẹ́gbẹ̀rún 3 gílẹ̀ kan ẹ bá a. 3,303 sílé. bàbá ẹ má wọrí ṣé rí èmi gangan ni mo máa personally san owó yẹn fún yín gbogbo àwọn tẹ̀ ń pè yẹn ó kéré in fact máa fún yín 10,000 yes what is the home máa fún yín 10,000 cause mo rí ìtìkọ̀kọ̀ yẹn máa cheat obìnrin ó máa irritate me ó máa disgust me ẹ gbọ́dọ̀ fìyà jẹ bọ̀ for that reason I'm going to give you 10,000 naira. ìwọ ó ti rí bẹ́ẹ̀. àǹtí títí rà ṣé olúwa ní ọmọ ìgbà olúwa bẹ̀ o mo sọ fún ẹ ó wà bẹ̀ ìdílé náà wọ́n dé olúwa ìgbà tó tó yẹ ò lè jẹ́ kí n gbọ́ sí i. wọ́n ọ̀rẹ́ ọdún ní gbogbo ìtọ́jú ìgbà o ẹ jẹ́ ká máa lọ ni bọ́mọ bá gbọ́dọ̀ kúkú ní ìyá àgbọ̀mọ̀ sísè. kò sọjà ó bá láìlé èmi la ó ti ṣèyí sí o ìkóríta mẹ́ta ti dààmú àlejò. agbára Ọlọ́run ohun elégbèje rẹ má ti fọwọ́ bàbá yìí dídùn wọn máa dún adùn owó adùn ọmọ adùn ẹ̀mí gígùn tí wọ́n máa pa sọ́run ọ̀rọ̀ fọlọ́run ṣọ́ yẹn náà wọ́n ọmọ ní ẹ̀ṣàrí burúburú kàmúrẹ́kùn pàjẹ́ ṣé kẹ́ ń jọ torí Ọlọ́run gẹ́mẹ̀gẹ́ wáyé ẹ bá mi dáríjì ẹ jọ torí Ọlọ́run ìfọlọ́run ṣọ́ náà ìṣọmọ wáyé náà ọlọ́mọdé ká bọ̀ olórí burúkú rẹ̀ ní o àbí tìrú sẹ́yìn kan ṣẹ́rí fún ti ẹgbẹ́ ní sọ̀rọ̀ mọ́. ẹ wò fọlọ́run ṣó ṣẹ mi abó ṣẹ mi kò ṣẹ mí ṣe rí inú mi dúpẹ́ ṣe wá láti pé kọ́rọ̀ òun àti ìyàwó ẹ̀ kó parí àmọ́ o ẹ wá ṣe nǹkan kan o tẹ́ bá lè dúró láti bá wọn parí ẹ̀ torí pé ìyàwó ẹ̀ ò sí ilé báyìí ṣùgbọ́n mo mọ̀ pé kò ní pẹ́ kó tó dé ṣé mo gé inú ẹni ò nílé mọ́ṣú tí mo gbà kalẹ̀ tí ìyàwó ẹ̀ fẹ́ wà àbí mo kọ́lé kalẹ̀ fún lé mọ́ṣú kó máa gbé ni ta ló fẹ́ fi jọ èmi tí mo jẹ́ ìyá ẹ̀ yìí mi ò ṣe lé mọ́ṣú láti ìgbà tí bàbá wọn ti kú tí mo ti ń kó wọn kiri mi ò bímọ síbòmí ṣọ́rọ̀ mi yé yín tó bá dé ẹ bá wọn sọ kẹ bá wọn yanjú ẹ kó máa jọ tẹ̀lé ra wọn. ẹ máa wò tún àwà dúró torí àdìdè ti torí ẹ àbí ilé ìṣe bá dé. mi ò kánjú máa dúró. ẹ kú lé o. pẹ̀lú àjọ̀kẹ́ má bìrì má wò tilẹ̀ èyí tí èmi àti àìsílẹ̀ àti ti yí rẹ̀. a ti lọ yanjú ẹ̀. àjọkẹ́ àwọn ẹbí ọkọ ẹ̀ ni wọ́n ní àwọn fẹ́ kí ọ̀rọ̀ wa àtọkọ ẹ̀ kó níyànjú wọ́n bá dẹ̀ ti bá yín sọ ṣàròrà máa tẹ̀lé ọkọ ẹ lọ. tẹ̀lé ta ni tẹ̀lé léyìí ẹ wò kò ní ṣeé ṣe ṣé ti gbàgbé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni ẹ sọ fún ọmọ yín pé kó lọ wáyàwó tiẹ̀. èmi gangan kàn mò ń tàn yín ni ẹ wo bàbá ṣe rí ọmọ tèmi tẹ wá mú ń tẹ́ ti torí ẹ̀wà bẹ̀bẹ̀ kò sí ń bẹ̀ mọ́ oyún ò sí inú ẹ̀ mọ́ mo ti ṣẹ́ bọ̀. ilẹ̀ ṣẹ́ oyún ni. ẹ dúró ṣé oyún ẹ̀ ṣe tó ń jabọ fánlẹ̀ ni àbí ṣé ẹ fi inú fẹ́ dọ̀ kẹ́ ẹ túṣẹ́ ọlọ́wọ́ bá kẹ́ ẹ túbò kẹ́ ẹ bòjẹ́ fún àwọn. mo fi inú fẹ́ dọ̀ ṣẹ́ ni ó dẹ̀ ní bá ẹ lè bá tèmi jẹ́ fọlọ́run ṣó ò lè bá tèmi jẹ́ ọmọ tó tó yìí kí n fojú sunkún ẹ̀ ọlọ́run máa jẹ ọmọ tó jẹ́ ọmọ ọdún kan gan mi ìgbàdúrà kí n fojú sunkún ẹ̀ abọ́sibọ́sí ọmọ tó ti da gòlòtò báyìí kí ló dé náà ṣé wọ́n ní fún iṣẹ́ ọmọ mi ni ẹ fọ ọmọ mi lẹ́mi ò fẹ́ wàhálà. bàbá
wá lọ sọ́jà kó o lọ sọ́dọ̀ ìléwé ọmọ ní mo ní kó fún ọ léwé gbégbé ọmọ túmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni bàbá. èyí ò ní pé káyé mọ̀ gbére tiwa sọnù. ní mo ní kó fún ọ léwé àdúpà yìí dà ọmọ túmọ̀ rẹ̀ kó mọ aráyé mọ́ pọ̀ tètè lásàyà tó bá ti dọ̀hùn ìwọ ṣàlàyé bẹ́ẹ̀ fún ó ti yé e. mo dé tán. tó dáa. ìlẹ́rù Fọlọ́runṣọ́ ọ̀gẹ̀gẹ̀ rèé igi àgùnlà gbà. ìwọ ló bẹ lápè àti ọmọ ní tìmọ́tìmọ́ wá ìlú kan fi wé gbogbo tó ń gùn lọ́kàn sọ́ọ̀sì. Ifá gbọ́ o tó bá ń bẹ lókun àwùsí kó o gbọ́ tó bá ń bẹ nígànrún àwùsẹ̀ kọ́ ọgbà tó o bá ń bẹ lókè ìtasẹ̀ bí ojúmọ́ rere ti mọ́ wálé ayé kó o wá gbọ́ gbogbo ohun tó wí fún ọ o mọ́ fi bí fọre mọ́ fi re fọ bí mọ́ fohùn fọ lòlò ire lójú owó rí ire ni kó o jẹ́ kọ́rọ̀ yìí ó já sí ire. Fọlọ́runṣọ́ ǹlẹ́ o ọ̀rí fàyè tó ń tọ́ka sí ó lóbìnrin tẹ́ ẹ fẹ́ ṣègbéyàwó rẹ̀ yìí ó ló ti gùn èyí ò ní pé ó ti lóyún. lóòótọ́ ó ti yún òṣàmì. ibi tí fagbé sọ̀rọ̀ gan-an nù ṣé ẹ rí oyún tọ́mọ obìnrin yìí níyì ìyàwó rẹ̀ ni ó kò sáburú ní ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì àjẹgbémì òun ní ti kàlùkàlù obìnrin tó lóyún fún yìí àjẹgbémì ni èèwọ̀ kan ṣoṣo tí ń bẹ ni pé ọgbọ́n tí Fọlọ́runṣọ́ ò bá dá tí oyún tí ń bẹ nínú ọmọbìnrin yìí ò fi ní bàjẹ́ ni ó wá diṣẹ́ gbogbo wa báyìí ṣùgbọ́n Fọlọ́runṣọ́ ni ó ṣáájú tó bá ti wá ṣáájú báyìí ọmọ fẹ́ ọmọdé yìí lójú gbogbo ìwà tó mọ̀ ọ́ wù tínú rẹ̀ ó fi mọ́ ọdún ọ ṣe níṣe pé ọ ràdàbò bí pẹ́pẹ́yẹ ṣe ràdàbò ọmọ rẹ̀ bí oyún ìbá ilé bàjẹ́ pẹ́rẹ́ kódà kó o gbéra láti ilẹ̀ yìí kó o lọ sókè òkun kó fàyàkàyà kóbìnrin mi irọ́ ni òfo ní ń bẹ lẹ́yìn rẹ̀. ṣé o tán ìfiriwa o èsì mo bá ṣe bò mọ́lẹ́wà yìí aru jáde ẹ̀yìn àná mi mo ṣe slack of mistake ẹnu kà bá ṣe introduction ọmọ yìí èyí ṣe mi lè bí o èyí ṣe mi lè bí kẹ́hìn bá wójú ọmọbìnrin yìí àtòun ṣẹ́mọ̀fọ́ kọ́lọ̀ wọn ọdọ́gba wọ́n lè mi ṣe dúdú Adésínà ọkọ̀ torí mi bí orí mi náà mọ́ ẹ̀yẹ mi náà tó rèé o èmi máa jẹ́ kí wọ́n sọ ẹ̀mí nẹ́rùn torí ṣé mi gbádùn kí mi jèrè ọmọ tèmi mo máa pa sán. ẹ sọrí ẹ má mi fọ́ mi gbọ́yẹ̀ pẹ̀lú ilé wọn nítorí mi fi ọgbọ́dọ̀ pọ̀ ní láéláyé. ẹ sì gẹ̀rẹ́ ẹrú adéèrèdè kó pe nọ́mbà kan yọjú kiri yéèrè ìjàmbá ní ẹjọ́ wo ti lọ yìí ó ti dìde ẹ̀dì wọn wa ọmọ ọlọ́run afẹ́ lálàáfíà o ọlọ́run afẹ́ lálàáfíà má bínú sí mi o tó ń kọ́ ni wà mí ìṣe èèyàn kúkú o. ọ̀gá jẹ́ ká lọ. ẹ̀wọ̀n mi lé àṣeyọrí lórí kó dìde kó má ti kú o. Eefin ìwà rẹ̀ Eefin ìwà rẹ̀ lóru jáde kó wá fi mú kọ́. ẹ̀wọ̀n mi lé àṣebí lórí kó dìde kó má ti kú o. Eefin ìwà rẹ̀ Eefin ìwà rẹ̀ lóru jáde kó wá fi mú kọ́. àṣesílẹ̀ làbọ̀ wá